Ẹ káalẹ́, mo kí ẹ̀yin bàbá mi, mo kí ẹ̀yin ìyá mi, mo kí ẹ̀yin sísítà mi, bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin brọ́dà mi o. Oòduà gbè wá kò ní gbé ọ̀dàlẹ̀ lágbára Elédùmarè. Èmi ọmọ yín ni o, àrólé bàbá tẹ̀ntẹ̀n Olúmọ ẹ̀kọ́ Balọ́lá JP. Mo ń lo péjì mi tẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́n flag mi níbẹ̀ yẹn, so báyẹn àwọn kan ṣáà ń try láti pe nọ́mbà mi, so ni mo ṣe ní kí n lo eléyìí. Then mo wá fẹ́ fi àkókò yìí mo fẹ́ fi rọ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá jákèjádò àgbáláyé wípé ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe sí orí YouTube channel mi àrólé bàbá 1010 TV. Mo dẹ̀ fẹ́ kẹ́ follow page mi ẹ káalẹ́ Ọlánìpẹ̀kun Táíwò, mo kí yín ẹ káalẹ́. Ẹ jọ̀ọ́ mo fẹ́ kí gbogbo yín kí ẹ follow page mi, ẹ jọ̀ọ́ àrólé bàbá 1010 TV. Àrólé bàbá 1010 TV ní page mi. Bọ̀bọ́ yẹn ti wà ní. Ẹ má bínú sí mi, mo ti padà wá, èèyàn kan ló ń gbìyànjú àti pè mí. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ jọ̀wọ́ ẹ bá mi pe onílé wọlé, ẹ bá mi pe àlejò tí ò bá ń ṣe Fúlàní, ẹ bá mi pe wọlé o. Ẹlẹ́mi àrólé bàbá 1010 ni mo ti wà lórí ètò. Kájọ wá ṣe kíni, ẹjẹ́ àjọ wá gbádùn ara wa ní ti àṣálẹ́ yìí. Information ti wà lọ́wọ́ mi tí mo fẹ́ fún yín, information ti dúró lọ́wọ́ mi báyìí tí mo fẹ́ fún yín o. Ṣùgbọ́n kí n tó máa lọ, ẹ jẹ́ ká gbọ́ national anthem wa, ẹ jẹ́ ká gbọ́ national anthem wa kó tó di pé a tẹ̀síwájú. Don't wear your shoe. No. Láti bẹ̀rù làbọ̀mọ́, ká ṣiṣẹ́, ká jọlá. Ìṣọ̀kan tó mìnira, ní kẹ́jẹ́ ká máa lépa. Tẹ̀síwájú ọ̀pọ̀ ire àtòhun tó dára. Ọmọ Oòduà dìde, bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. Mo jẹ́ ìjẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó ń ṣàn fún wàrà àti fún oyin, ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n, ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀, ìtọ̀ṣọ́ oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà, láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo pinnu láti fìmọ̀ ṣọ̀kan fún ìlọsíwájú ìran Yorùbá. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè nílẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe ibi sí orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọkọ ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, ìran Yorùbá, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùwà. Àmín, àṣẹ Ìdùmarè. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè, ọba tí ó ní ọjọ́ tòní, ọba tó dá wa sí, ọba tó mú ká wà láyé, tó ní ká tún wà láàyè ara tiwa. Mo kí gbogbo wa lórí ìkànnì aláyọ̀ yìí, lórí ìkànnì àrólé bàbá 1010. Ká tó máa lọ, ẹ jọ̀wọ́ ẹ má jà gbàgbé wípé a kọ́ máa ń fi ìbà fún Olódùmarè kí a tó máa lọ. Ẹ má bínú sí wa, ẹ jẹ́ ká kọ́ fìbà fún Olúọ̀run.
bàbá wa àti ọlọ́run wa kábíyèsí ọba olùgbàlà ọlọ́run ló yanu ìjìnlẹ̀ ìfẹ́ alágbádá iná aláwọ̀tẹ́lẹ̀ oòrùn agbé ọ̀gá yàn ológo ní ti àṣálẹ́ yìí o nítorí pé ó mú wa lọ níbi ìjẹta ìjẹrin ó tún mú wa padà síbí láyọ̀ àtàlàáfíà àtọjọ́ tòní ọlọ́run ayérayé àmàgbé ọ̀gá wa àyàn ológo fún ire èyí tí ẹ ṣe nínú ayé wa fún oríire èyí tí ẹ ṣe nínú ẹbí wa ọlọ́run ayérayé ẹ ṣeun o agbé ọ̀gá àyàn ológo nítorí pé ó dábìrì ayọ̀ nínú ayé wa ní kóòtù tọjọ́ tòní adúpẹ́ pé ìwọ ọlọ́run elédùmarè ó gba ìṣàkóso ògo ní forúkọ yín lókè ọ̀run adúpẹ́ lọ́wọ́ yín o àyìn yín lógo olódùmarè a fi ọpẹ́ fún yín níbi tí ẹ bá ọ̀rọ̀ yorùbá nation dé o nítorí pé ó táṣìírí gbogbo àwọn ọ̀tá wa ní ilẹ̀ yorùbá nítorí pé ó ń dójú àdúrà ti gbogbo àwọn olóṣèlú ilẹ̀ yorùbá nítorí pé ó tú ọ láṣìírí àṣírí wọn ò tiẹ̀ bò rárá ó ti tú gbogbo ẹ̀ síta ọlọ́run ayérayé ó ṣé o olùgbàlódé ọ̀run ó ṣé o nítorí pé ó máa gbà wá nítorí pé ó máa gbà wá nínú iná ìléru nàìjíríà yìí nítorí pé ó tiẹ̀ ti gbà wá amọ́pẹ́ wa ẹgbà ẹ̀yẹn wa a fẹ́ máa lọ ní ti ètò ti tàṣálẹ́ yìí olú ẹlẹ́dùmarè ojú tó bá rí wa tó bá lòun bínú orúkọ jésù ayérayé ẹ fọ́jú ọ̀hún dànù èyí tó bá rí wa tó lòun bínú ọlọ́run ayérayé nǹkan rí jẹ́ kó jìnnà sí ṣùgbọ́n èyí tó bá rí wa lénìí tó dunú sí wa tó gbọ́ nǹkan tá a sọ tí ó tó dẹ̀ mú lò gbogbo àwa tí a wà níbi tá a pè fún yorùbá nation ọlọ́run ayérayé ẹ bùkún wa gbogbo owó tá a ti fi ń ra dátà tá a ti fi ń gbọ́rọ̀ yorùbá nation ní lọ́sàn-án àti lóru lórúkọ jésù ẹ máa bùkún wa o ayérayé ẹ ṣàánú fún wa ilẹ̀ ìlérí náà tá a fẹ́ lọ nígbà tá a bá máa débẹ̀ ẹ̀mí wa má jò sọnù ọlọ́run alágbára ẹ̀mí wa má jò sọnù o nígbà tá a bá dé ilẹ̀ yorùbá náà wá yọ̀ǹda ẹ̀mí gígùn fún wa láti fi lò ó wá san fún gbogbo wa gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ wa sí yorùbá nation ọlọ́run àmín àti ìrandíran ọmọ wa tó ń bọ̀ lọ́jọ́ ọ̀la wá san iṣẹ́ ọwọ́ wa fún wa o lórí yorùbá nation yìí àti èmi àti àwọn olólùfẹ́ mi àti gbogbo àwa tá à ń pè fún ilẹ̀ yorùbá wá san fún wa gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ wa jésù kristi olúwa wa àmín. Mo kí gbogbo wa lórí ìkànnì aláyọ̀ ti àṣálẹ́ yìí ẹ̀yin ọmọ yorùbá mo kí gbogbo wa wípé ẹ káalẹ́ ẹ kú ojúmọ́ kí ló fẹ́ ẹ káalẹ́ mo kí gbogbo wa odò àkúgbè wa kò ní gbé ọ̀dàlẹ̀ ẹ má bínú sí mi àwọn ọmọ lè máa pariwo ṣùgbọ́n ẹ tẹ́tí sí mi kẹ́ máa gbọ́ ohun tó fẹ́ jáde lẹ́nu mi. Bàbá mi John Àkànfẹ́ Olúwafẹ́mi mo kí yín o ẹ káàbọ̀ gbogbo wa Ọlátúnjí Gàfà mo kí yín Lọ́kì àrólé àjọlẹ̀pọ̀ náà ni o Lọ́kì mo rí yín bẹ́ẹ̀ o Anthony Adédèjì mo rí yín o Akíndélé Akínwálé mo bẹ́ẹ̀ ni mo rí yín mo rí gbogbo wa pátápátá gbogbo wa náà ni mo máa kí ní ti àṣálẹ́ yìí thank you my brother John Àkànfẹ́ Olúwafẹ́mi mo dúpẹ́ lọ́wọ́ yín bàbá mi Bernard Taiwo mo máa kí yín bẹ́ẹ̀ o Yorùbá nation no going back ẹ jọ̀wọ́ ṣe ẹ rí information tí mo fẹ́ fún yín ní ti àṣálẹ́ yìí ẹ má jẹ́ ó jẹ́ ẹ̀yin nìkan o ẹ bá mi pín information yìí ẹ bá mi pín àwọn ènìyàn wọlé fún mi ẹ pè ọmọdé wọlé ẹ pè àlejò wọlé ẹ pè onílé wọlé ẹ pè àlejò tí ò bá ń ṣe fúlàní ẹjọ ẹ pè ẹni mo ní kó wọlé wá Akínwándé mo kí yín bẹ̀ ẹ̀yin tèmi Àrólé bàbá tẹ́ntẹ́n mo tútù gbòde lálẹ́ ọjọ́ tòní ẹni tó ní ànídé ò la àmà ní dé bá o mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo àdúrà tẹ́ ń gbà lémi Àrólé bàbá tẹ́ntẹ́n lórí gbogbo àdúrà ní rere tẹ́ ń gbà gbogbo ẹ̀ náà ló ń gbà lémi lórí o mo dúpẹ́ lọ́wọ́ yín o gbogbo ẹ̀yin olólùfẹ́ Àrólé bàbá tẹ́ntẹ́n tẹ́ ti wà lórí ètò tẹ́ fẹ́ gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí mo ti dé mo tútù mú information mo ti wá mú bá yín ní ti àṣálẹ́ yìí ẹ wá gba information yìí ṣé ẹ mọ̀ wípé mo sọ fún yín pé èmi Àrólé bàbá tẹ́ntẹ́n Olúmọ ìkọba lọ́la JP ṣé pé mo sọ fún yín mo ní information tí n bá ti mú wá fún yín mo ní legit ni mo ní confirm ni mi ò ní máa mú nǹkan burúkú wá ṣe rí gbogbo nǹkan tá à ń rí pé ó ń burú táwọn Fúlàní fẹ́ carry out ní búburú mo sọ fún yín nǹkan búburú ni ṣùgbọ́n àwa ń gbìyànjú pé ká expose ẹ̀ so that wọn ò ní lè máa carry out operation yẹn ó ti yé yín bẹ́yẹn tá a bá mú information wá tẹ́ bá wọ́n ọ̀rọ̀ tí bàbá Àrólé tún fẹ́ sọ lálẹ́ yìí ọ̀rọ̀ yìí tún máa lágbára lóòótọ́ ló máa lágbára torí pé information ń bẹ mo sọ fún yín mo ní nílẹ̀ Yorùbá tá a wà yẹn mo àwọn tó ń ṣiṣẹ́ fún mi ń bẹ
bó ṣe wà nínú olóṣèlú tí wọ́n wà lára àwọn tí wọ́n ń campaign tí wọ́n ń ṣòṣèlú bẹ́ẹ̀ ni wọ́n tún wà lára àwọn tí wọ́n fi mí ń filẹ̀ káàkiri ní kí ló fẹ́ ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ náà ni mo dẹ̀ tún dúpẹ́ mo tún kí ẹ̀yin akọni mẹ́fà wọ́n ní tí a bá perí akọni àfidà lálẹ́ gàràgà ẹ̀yin akọni mẹ́fà ilẹ̀ Yorùbá ẹ̀yin akọni mẹ́fà mo kí yín ẹ káalẹ́ o ẹ kú iṣẹ́ takuntakun èmi ọmọ yín náà ni òjíṣẹ́ yín àrólé bàbá tẹ́ntẹ́ olúmọ ẹ̀kọ́ balọ́lá JP bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin alálẹ̀ ilẹ̀ Yorùbá mo kí gbogbo yín ẹ káalẹ́ mo kí gbogbo yín ẹ káalẹ́ bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin ẹ̀jẹ̀ tí wọ́n ti ta sílẹ̀ ní ilẹ̀ Yorùbá lọ́nà àìlẹ́tọ̀ọ́ tí ẹ̀ ń rìn kiri tí ẹ̀ fi ń gbèrú wa yìí dìde bẹ́ẹ̀ ni mo ṣí fìlà fún yín o gbogbo ẹ̀yin àlùjọ̀nú tí ẹ wà nínú afẹ́fẹ́ tí ẹ di ọ̀rọ̀ Yorùbá nation tẹ́ ẹ dì í mú pé Yorùbá nation gbọ́dọ̀ wá sí ìmúṣẹ gbogbo ẹ̀yin alágbára ilẹ̀ Yorùbá gbogbo yín ni mo ṣí fìlà fún o gbogbo ẹ̀yin pásítọ̀ wa mo kí yín o gbogbo ẹ̀yin wòlíì wa mo kí yín o gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ wa mo kí yín o gbogbo ẹ̀yin àfáà wa mo kí yín o gbogbo ẹ̀yin ìmáàmù wa mo kí yín o ẹ̀yin alágbára ilẹ̀ Yorùbá tí ẹ jẹ́ alágbára rere tí ẹ fi agbára yìí tí ẹ ń lò láti fi gba àwọn ọmọ Yorùbá kúrò nínú oko ẹrú mo dúpẹ́ lọ́wọ́ yín o mo kí yín mo ṣí àwọn kan ń béèrè lọ́wọ́ mi pé kí ni mò ń gbé sórí yìí àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá adé ni adé tí wọ́n gbédé mi lórí pé kí n máa fi jagun lọ ni wọ́n ládé náà ò ní sí lórí mi bẹ́ẹ̀ ni mo sọ pé bẹ́ẹ̀ ni èmi àrólé bàbá tẹ́ntẹ́ náà ni o ọmọ yín àbúrò yín olúmọ̀ẹ́k ọba lọ́la JP ìbá bàbá mi lókè ọ̀run ìbá bàbá mi o olúmọ̀ẹ́k mo kí ọ o ọ̀run rere o bàbá tẹ́ntẹ́ jẹ́ kó jú mi ṣe o máa ṣàtìlẹ́yìn mi ọ̀rọ̀ tí n bá sọ má jẹ́ ó pa mí bàbá mi olúmọ̀ẹ́k mo dúpẹ́. ẹ̀yin tèmi Àjàní Àjàlá o mo pè ọ́ mi ò pè ọ́ síkú bẹ́ẹ̀ ni mi ò pè ẹ́ sárùn o mo pè ọ́ síre ni o mo pè ẹ́ sáìkú baálẹ̀ ọ̀rọ̀ mo pè ẹ́ sówó mo pè ẹ́ sọmọ mo pè ẹ́ sóhun rere mo pè ẹ́ sí ohun ọ̀tun mo pè ẹ́ sóhun àrà ohun rere nílé ayé o Àjàní Àjàlá mo mà kí ọ o ọkùnrin ogun gbogbo àtọ́fiṣẹ́ ogun rán Àjàní Àjàlá mo ní mo kí yín bẹ̀ mo rí yín lálẹ́ yìí inú mi dùn o mo fìrùyọ̀ yín akíkanjú ọkùnrin ogun mo kí yín o òyìnbó Yorùbá nation ẹ pẹ̀lẹ́ ń bẹ̀ o òtí ọláyẹmí bẹ́ẹ̀ ni mo kí yín o mo kí gbogbo wa lórí ìkànnì akéwàndé mo kí yín bẹ́ẹ̀ ni ọlálérè mo kí yín o mo kí gbogbo wa lórí ìkànnì ẹ jọ̀ọ́ information tí mo fẹ́ fún yín ṣẹrẹ yín tẹ́ ń wò mí ẹ tí tó o tẹ́ ẹ bá fẹ́ kí n pa fóònù mi ẹ bá mi pe àwọn olólùfẹ́ wa wọlé ẹni mo ní kó wọ́n wọlé ẹ lọ sí orí ajìjàgbara ẹ lọ sórí orí WhatsApp kọ̀ọ̀kan ẹ bá mi pè wọ́n wọlé fún mi ẹ lọ sí orí Facebook ẹ bá mi pin ẹni mo ní kí wọ́n wọlé wá ẹ bá mi sọ fún wọn wípé àrólé bàbá tẹ́ntẹ́ mo tútù wà lórí àga o orí àpèrè sọ̀rọ̀sọ̀rọ̀ mi tí àwọn alálẹ̀ fi ìdí mi gún tó ní kí n ti máa pèdè pé kò ní hun mí wọ́n ní ohun tí mo bá ṣe ṣẹ́ pé tó bá ṣe lè tó ṣe wọ́n ní wọ́n máa ṣe kíni wọ́n máa forí rẹ̀ jì mí ni bẹ́ẹ̀ ni o ọ̀wọ̀ ẹjẹ́ ń dalẹ̀ báwọn náà ẹ bá ń pe àwọn olólùfẹ́ mi wọlé ẹni ẹ jẹ́ ká jọ wá gbálà yí ọ̀rọ̀ ní ti àṣálẹ́ yìí mo kí yín ayọ̀ mi pọ̀ sí ayọ̀ á máa pọ̀ sí ní lágbára Elédùmarè ayọ̀ yín òṣìlàjà mo kí yín o ayọ̀ mi pọ̀ sí mo rí yín bẹ̀ ọ̀gán mi ok Ọlájídé mo ṣàrí yín bàbá mi Ọlájídé mo kí yín ẹ bá mi share program yìí ní kíákíá ẹ bá mi máa pín gbogbo ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá ẹ jọ̀wọ́ ẹ bá mi pè gbogbo ọ̀dọ́ ilẹ̀ Yorùbá wọlé fún mi gbogbo ẹ̀yin tí ẹ bá jẹ́ ọ̀dọ́ ilẹ̀ Yorùbá ẹ̀yin ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lálẹ́ yìí ó kàn yín gbọ̀ngbọ̀ngbọ̀n ẹ̀yin tí ẹ bá mọ̀ wípé ọ̀dọ́ ilẹ̀ Yorùbá nìyí mọ́mì mi mo rí yín bẹ́ẹ̀ Àjíà Ọmọṣaléwá Àríbídésí mo rí yín ẹ máa dé sí ilẹ̀ Yorùbá láìpẹ́ yìí ilẹ̀ Yorùbá nation ibẹ̀ lẹ máa dé sí o mo kí yín mọ́mì mi mo kí yín ẹ kú iṣẹ́ takuntakun ọ̀tá kú àwáyè
ẹnjìníà Ọládìméjì ẹ wò tí n bá ní kí n máa kéèyàn lálẹ́ yìí n tí mo fẹ́ bá yín sọ mi ní lè tètè sọ ẹ jẹ́ kí n bọ́ sí ojú ọ̀gbagadì mi ò fẹ́ gbà àkókò yín púpọ̀ jù ẹ̀yin tèmi pátápátá tẹ́ ẹ wo orí ètò ni mo kí lọ́wọ́lọ́wọ́ ẹ jọ̀wọ́ ẹ bá mi pe àwọn tí wọ́n bá tó bá jẹ́ ọ̀dọ́ làǹgbà gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ọ̀dọ́ ẹ súnmọ́ mi gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ọ̀dọ́ ilẹ̀ Yorùbá mo ní kẹ́ ẹ súnmọ́ mi ẹ mọ èmi àrólé pé tí n bá ti bá yín sọ̀rọ̀ lẹ́jíìtì ni kọ̀fáàmù ni bẹ́ẹ̀ ni ò bẹ́ẹ̀ ṣe máa bá nìyẹn ṣùgbọ́n mo sọ lẹ́ẹ̀kan mo ní àwa ò fẹ́ máa sọ ọ̀rọ̀ burúkú torí pé bẹ̀tà bá ṣe ń sọ yẹn àwọn tó fẹ́ ṣe iṣẹ́ láabi yẹn à ń wò níwò pé tá a bá ti lè pariwo wọn ní lè ṣe tó dẹ̀ máa ń rí bẹ́ẹ̀ lọ́pọ̀ ìgbà tá a bá ti sọ pé information báyìí tá a bá ti dójú lébẹ̀ tá a ti táṣìírí ibẹ̀ báyìí wọ́n tún máa shift ṣùgbọ́n náà sì shift yẹn òun la ṣe wá lálẹ́ yìí tá a fi ní kí ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá eléyìí ò tẹ̀ wá ń ṣe wọ́n Nàìjíríà kú àtẹ̀yìn tẹ́ ẹ pera yín ní wọ́n Nàìjíríà mo fẹ́ kẹ́ ẹ súnmọ́ bí àtẹ̀yìn tẹ́ tá a jẹ́ Yorùbá nation àtẹ̀yìn tẹ́ ẹ tún sọ pé wọ́n Nàìjíríà nìyí tó dẹ̀ jẹ́ pé ọmọ Yorùbá tọkàntọkàn nìyí ẹ jọ̀ọ́ ẹ súnmọ́ mi ẹ̀yin tí ẹ jẹ́ comrade lórí ìkànnì kọ̀ọ̀kan tẹ́ ẹ di ìkànnì kọ̀ọ̀kan mú tẹ́ ẹ mọ̀ pé comrade nìyí ẹ súnmọ́ mi ẹ̀yin tẹ́ ẹ mọ̀ wípé agitator ilẹ̀ Yorùbá nìyí tẹ́ ẹ agitate lórí ọ̀rọ̀ Yorùbá nation ẹ súnmọ́ mi ẹ̀yin ọ̀dọ́ làǹgbà ilẹ̀ Yorùbá mo sọ mi ò ní ṣaláì má kí bàbá mi tí mo rí yìí comrade mi àtàtà bàbá mo sì sọ Adéòtán mo kí yín o ìyá bàbá mi mo kí yín lágbára Elédùmarè àjọ máa dé ilẹ̀ lérí náà ni o gbogbo owó tí ẹ̀ ná láti fi ṣe ìkẹ́ àwa ọmọ Yorùbá àjìjà agbára ilẹ̀ Yorùbá bàbá yìí dúró tán tó máa sọ pé èèyàn dúró tán bàbá yìí dúró tán fún ìjà agbára ilẹ̀ Yorùbá bàbá mi Adéòtán mi ò lè rí yín kí n má kí yín o akíkanjú ọkùnrin lẹ jẹ́ Ọlọ́run á san fún yín gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ yín sí Yorùbá nation lágbára Elédùmarè kò wá ní jẹ́ yín nìkan o bàbá mi Adéòtán á san fún ìrandíran ọmọ yín tó ń bọ̀ lọ́jọ́ ọ̀la bí mo ṣe fẹ́ kó rí fún yín kó rí bẹ́ẹ̀ fẹ́mi náà o bàbá mi Moses mo mà kí yín o ẹ kú iṣẹ́ takuntakun ẹ̀yin tèmi mo tútù dé lálẹ́ yìí o mo tútù dé lálẹ́ yìí ohun tí mo mú wá fún yín lálẹ́ yìí ohun tí ẹ gbọ́dọ̀ mú sí ọwọ́ òsì ni Ganiyu mo rí yín bẹ́ẹ̀ ohun tí ẹ gbọ́dọ̀ mú sí ọwọ́ òsì yín ni ẹ gbọ́dọ̀ fi jẹun now iṣẹ́ wà lọ́wọ́ wa ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá lálẹ́ yìí afẹ́ fọ́gbà yán gan afẹ́ bẹ́ gbogbo ẹ̀ lójú ní alẹ́ yìí afẹ́ fọ́ lójú afẹ́ bẹ́ gbogbo ẹ̀ lójú ẹ má pè sórí nọ́mbà mi ẹ má pè sórí nọ́mbà mi sẹ́ ẹ má pè sórí nọ́mbà mi ẹ má pè sórí ní tẹ́tí ní nọ́mbà àrólé lọ́wọ́ ẹ má disturb mi ò ń gbà pè lórí fóònù mi ó lójú program tí mo lè ṣe tí mo lè ní kẹ́ ẹ pè wọlé èmi ò ń ṣe ẹ lè pè wọlé kẹ́ ẹ sọ opinion kẹ́ bet ṣẹ́rí most tí n bá mú wá fún yín ẹ máa gbọ́ mi ní kẹ́dẹ̀ máa ṣiṣẹ́ lé lórí mi ìfẹ́ kẹ́ ẹ pè ẹ kò gba information mi ẹ ṣiṣẹ́ lé lórí ni ẹ má pè mí lẹ́yìn tẹ́ ẹ ní nọ́mbà mi lọ́wọ́ ẹ má pè sórí fóònù yìí mo sọ fún yín fóònù mi kejì tí mò ń lò ó jábọ̀ ojú ẹ̀ fọ́ so náà ni mo lè fi gbà pé so mi tí rà mí for now but láìpẹ́ láì jìnnà má rà mí ẹ lè rábí ríbi máa pè sílẹ̀ kọ̀ọ̀kan ṣùgbọ́n mostly tí máa ń ṣètò mi ìfẹ́ kẹ́ ẹ pè ẹ̀yin tèmi mo ní afẹ́ fọ́gbà yángan lálẹ́ yìí ayé Fúlàní bàjẹ́ ayé Sẹ́ríkì bàjẹ́ ayé Haúsá ilẹ̀ Yorùbá bàjẹ́ kò ní dáa fún Tinubu kò ní dáa fún gbogbo olóṣèlú ilẹ̀ Yorùbá orí wọn burú lálẹ́ yìí orí gbogbo wọn ó burú ní alẹ́ yìí gbogbo olóṣèlú ilẹ̀ Yorùbá orí yín burú ní alẹ́ yìí ẹ súnmọ́ mi ẹ wá gba information yìí gbogbo ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá iṣẹ́ ti dé láti ṣe fúnra wa báyìí iṣẹ́ ti dé láti ṣe ìdí tí iṣẹ́ yẹn fi dé láti ṣe màá la gbogbo ẹ̀wọ̀n yìí bá a ṣe máa ṣe iṣẹ́ ọ̀hún ṣe pé mo sọ fún yín pé àjọ ń ja ogun yìí ni kẹ máa rò nírò wípé ìbọ̀bọ̀ yìí kàn ó kàn wà lórí social media ó kàn lẹ́nu
tí n bá sọ fún yín tí mo pass through lẹ́nu ìjẹta lẹ́nu ìjẹrin sí ìjẹta tí n bá sọ fún yín ẹ̀rù á bà yín ní nǹkan tí èmi àrólé pass through ṣùgbọ́n torí pé kíni òótọ́ la gbé lọ́wọ́ mo overcome mo ìṣòro yẹn di pẹ̀tẹ́lẹ̀ ó di pẹ̀tẹ́lẹ̀ ẹ̀yin tí ẹ mọ̀ sí ọ̀rọ̀ tí mò ń sọ yẹn ti mọ̀ nǹkan tí mò ń sọ ẹ̀yin tí ẹ mọ̀ sí nǹkan tí mo rọra sọ yìí tẹ́ ẹ mọ̀ tẹ́ ẹ jólólùfẹ́ mi tẹ́ ẹ súnmọ́ mi lórí social media tẹ́ ẹ wà pẹ̀lú mi ẹ mọ̀ nǹkan tí mò ń sọ yìí yo ṣùgbọ́n kí ló tún ṣe pírí lòlògó ń jí pírí lòlògó ń jí torí pé èmi nìkan kọ́ ni mo dá dúró ẹ̀yin gan tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ mi tí ẹ jẹ́ olólùfẹ́ Yorùbá Nation ẹ wà pẹ̀lú mi bẹ́ẹ̀ lẹ́ ń fún mi ní àdúrà lójoojúmọ́ a kì í gbẹ́kú ọkọ́ a kì í gbọ́kú àdá bí kò ṣe kó gbógbógbó kó jẹjẹjẹ àdàgbà àdògbò lórí ilẹ̀ tá a wà yìí a ní kú ní rèwerèwe ọmọdé ló fi ikú lọ̀ wá ikú á jẹ́ tiẹ̀ àgbàlagbà ló perí wa níbi fún ikú á jẹ́ tiẹ̀ obìnrin ló perí wa fúnkú èmi àrólé bàbá tẹ́ntẹ́ ikú á jẹ́ tiẹ̀ ọkùnrin ló perí èmi àrólé bàbá tẹ́ntẹ́ fún ikú á jẹ́ tiẹ̀ ẹni bá pè wá ẹyẹyẹ mi ò ní dáhùn mi ò ní jẹ́ ọmọ wọn á máa jẹ́ aya wọn á máa jẹ́ ọkọ wọn á máa dá wọn lóhùn bẹ́ẹ̀ ló máa rí o ẹ̀yin tèmi mo tútù sọsẹ́ mo ní tí n bá sọ nǹkan tí mo pàṣù lẹ́nu ìjẹrin sí ìjẹta sọ wípé akọni ọkùnrin rèé èmi náà kọ́ Ọlọ́run Elédùmarè ni torí pé àwọn ló gbé mi dìde wọ́n ní kí n máa wí wọ́n ní kò ní hun mí nítorí pé ẹ̀jẹ̀ ti pọ̀ jù ní ilẹ̀ Yorùbá torí ẹ̀jẹ̀ yìí la ṣe gbé ọ dìde kò sí ikú kíkú kan lójú rẹ bẹ́ẹ̀ lo ò ní ṣọ̀fọ̀ o dẹ̀ ní fojú sunkún ọmọ ò ní fojú sunkún aya o ní fojú sunkún wọn ò ní sunkún rẹ àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá ló gbàdúrà fún mi yẹn o ẹ̀yin tèmi náà lẹ́ ń gbàdúrà fún mi yẹn o mo ṣèbà lọ́wọ́ ẹ̀yin pásítọ̀ wa bẹ́ẹ̀ ni mo ṣèbà lọ́wọ́ ẹ̀yin ajúnilọ tí ẹ jẹ́ rere tí ẹ ń hùwà rere tí ẹ ń hùwà mímọ́ lórí nǹkan tá a gbé lọ́wọ́ yìí gbogbo ẹ̀yin tí ẹ wá jẹ́ alágbára tí ẹ kọjú ìjà sí àwa tí a jẹ́ ènìyàn re tá a fẹ́ gba ilẹ̀ wa kúrò nínú ìtàjẹ̀sílẹ̀ gbogbo yín ó kù yín ó kù alálẹ̀ o alálẹ̀ a máa ṣèdájọ́ gbogbo yín ṣùgbọ́n ẹ̀ ní rí ìyẹ́ ẹyọkọ tu lára àwa ọmọ Yorùbá jìjàgbára ẹ̀yin tèmi ẹ jẹ́ ń gún ọ̀sọ́hún ẹ jẹ́ ń tẹ̀síwájú nínú ìrìn àjò talẹ́ yìí ẹ̀yin tèmi mo ní kẹ́ ẹ share program yìí ní kíákíá mo ní kẹ́ ẹ share ní kíákíá ọ̀rọ̀ ń bẹ tí a jọ fẹ́ sọ èmi àrólé bàbá tẹ́ntẹ́n mo ní ọ̀rọ̀ ń bẹ tí a jọ fẹ́ sọ mo ní kí ẹ̀yin ọ̀dọ́ mo ní kẹ́ ẹ súnmọ́ mi mo ní ayé gbogbo àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá mo ní ayé wọn bàjẹ́ lálẹ́ iṣẹ́ mo ní ayé wọn bàjẹ́ lálẹ́ yìí ìrandíran ọmọ wọn ayé wọn finish tí wọ́n bá wọn lálẹ́ yìí ni o lágbára Elédùmarè lágbára àwọn ẹ̀jẹ̀ tí wọ́n ti ta sílẹ̀ ilẹ̀ Yorùbá àṣẹ bẹ́ẹ̀ àdẹ̀rí bẹ́ẹ̀ torí pé kí ni àwọn aráabí ti ṣe wá ní jàǹbá ẹ̀yin tèmi ṣe mọ̀ pé mo ṣe program bíi mélòó kan sẹ́yìn ní bíi ọjọ́ bíi mẹ́fà bíi márùn-ún sẹ́yìn lọ́hùn ẹni bá wo àwọn ètò mi yẹn á mọ̀ wípé ètò tó ní agbára ni ẹni bá wo àwọn program mi yẹn á mọ̀ wípé bí èmi àrólé ṣe ń agitate tèmi ó tún lágbára díẹ̀ ju tàwọn kan lọ ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ibì kan ni gbogbo ẹ̀ forí sọ ibo ló forí sọ o Yorùbá Nation ni ṣùgbọ́n ohun tí oníkálukú wa bá ṣe gbéṣẹ́ yẹn lọ́wọ́ ó yàtọ̀ síra wọn ṣùgbọ́n o lápapọ̀ gbogbo ẹ̀ ń kọ́ ibì kan lájọ forí sọ Yorùbá Nation ni. Kí ló fẹ́ sọ gan súnmọ́ mi gbàgbà máa gbọ́rọ̀ lọ ṣé o kọ̀ wá o fẹ́ wá gbọ́n tá a fẹ́ sọ gan ni tó bá yẹ pé o kọ̀ wá ni bá kó já kúrò lóbi tó wà yẹn kó já àwọn tó jẹ́ tiwa kó máa gbọ́ wa lọ ẹ̀yin tèmi mo kí gbogbo wa ẹ káalẹ́ ẹ káàsán ẹ káàárọ̀ èmi àrólé náà ni Olúmọ ẹ̀kọ́ Balọ́lá JP mo ṣe àwọn ètò kan bí ọjọ́ bíi mélòó kan sẹ́yìn sẹ́ tí ẹ bá wo àwọn ètò yẹn ẹ rí pé àwọn ètò yẹn ní agbára
ó ní agbára nú. Mo tú àwọn àṣírí kan nínú àwọn program bíi méjì mẹ́ta yẹn, gbogbo àwọn àṣírí tí mo dẹ̀ link out yẹn ló padà ṣẹlẹ̀ because a gbìyànjú pé ká sọ kó má bàa rí bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n àwọn olórí burúkú wọ̀nyí iṣẹ́ láabi yẹn ti wá pọ̀ lọ́wọ́ wọn, kò sí bó ṣe lè ṣe àfi tó bá execute iṣẹ́ yẹn. Ọlámilékan Zobo ó ní ẹgbẹ́ kínní yẹn wá, ó ní Yorùbá nation ló kàn. Bẹ́ẹ̀ ni ẹ̀yin tèmi, mi ò fẹ́ gbà yín lákòókò, mi ì fẹ́ pẹ́ púpọ̀. Mo ní atáṣírí aṣọ fún yín pé àwọn kọ̀ọ̀kan pé wọ́n ti lọ gbogbo àpapọ̀ Sẹ́ríkí wọ́n lọ ṣe mítì ní ìlú Ìbàdàn. Mo dẹ̀ jẹ́ kó yé yín pé wọ́n máa bẹ̀rẹ̀ sí àtáàkì ṣọ́ọ̀ṣì. Ẹ̀yin tí ẹ bá lọ patí wọ́n wá àtáàkì yín bẹ̀. Mo sọ ọjọ́ kejì ni wọ́n carry out operation yẹn because níbi tí àwọn guys yẹn ti ń ṣe mítì yẹn èèyàn wa, mi lè sọ pé èèyàn wa tó ń ṣiṣẹ́ fún ilẹ̀ Yorùbá ń bẹ lára wọn tó fún mi ní information yẹn. Ní ìgbà tí wọ́n tún execute iṣẹ́ yẹn, ẹnìyẹn tó padà pè mí, ó tún jẹ́ kó yé mi pé wọ́n sọ wípé késekése sì nìyẹn o, pé kàsàkàsà ṣe ń bọ̀. The same night yẹn wọ́n tún attack church mi, bí ìjẹta báyìí wọ́n tún lọ attack church mi again. Ẹ̀yin tèmi, now mo tún ṣe program kan ní àná, ẹnu iṣẹ́ ni mo wà, spirit yẹn kò gbé mi pé báyìí ni. Ibi tí mo ti ń wò yẹn, ibẹ̀ náà tún pè mí wọlé pé àrólé information kan tún dé o. Abdulrahman Karim mo kí yín bẹ̀, ọ̀tákú àwáyé ẹ share program yìí. Balógun Abíọ́dún, ẹ̀yin olólùfẹ́ àrólé bàbá tẹ́, ẹ̀yin olólùfẹ́ gbogbo wa ẹ káàbọ̀. Mo sọ information yẹn síta, mo jẹ́ kó yé àwọn Èkìtì ní ìlú Èkìtì, mo sọ fún wọn ẹ̀yin tẹ́ bá ń follow mi, tó bá jẹ́ pé irọ́ ni mo pa, ẹ lè tẹ̀ síbí pé irọ́ ni, tó bá dẹ̀ jẹ́ pé òótọ́ ni, ẹ bá mi tẹ̀ sójú bí ẹ lóòótọ́ làrólé sọ. Mo sọ nínú program mi yẹn, lẹ́yìn tẹ́ bá wò ni o, mo sọ mo ní wọ́n ti wọ, mo ní àwọn Fúlàní ti wọ ìlú Èkìtì lóru mọ́jú. Mo sọ nínú program yẹn, mo ní àwọn Fúlàní ti wọ ìlú Èkìtì lóru mọ́jú. Mo ní kí gbogbo ẹ̀yin tí ẹ wà nílùú Èkìtì, mo ní kẹ́ ẹ múra. Mo ṣàlàyé ọ̀rọ̀ yẹn fún yín, mo ní ẹ̀yin tí ẹ wà nílùú Èkìtì, thank you my brother ọmọlógo, thank you òótọ́ ni, thank you Abímbọ́lá Onífẹ̀dé, thank you ma, ẹ ṣeun. Mo ní wọ́n ti wọ ìlú Èkìtì, mo ní kí ẹ̀yin tí ẹ wà nílùú Èkìtì ó múra. Òru tó ń wọlé, bó ṣe ń wọlé lóru, information ẹ̀ tún tẹ̀ wá lọ́wọ́ pé àwọn ọlọ́dẹ nílùú Èkìtì tún gbowó lọ́wọ́ wọn tí wọ́n fi wọnú igbó yẹn lọ. Wọ́n ní àwọn ọlọ́dẹ nílùú Èkìtì wọ́n gba owó lọ́wọ́ wọn lẹ́nu bodè wọn wọlé. Àwọn pàdé àwọn ọlọ́dẹ kan lójú ọ̀nà, wọ́n dẹ̀ gba owó lọ́wọ́ wọn. Wọ́n fún àwọn ọlọ́dẹ yẹn lówó, wọ́n fi wọlé pẹ̀lú ammunition náà kó wọbẹ̀ yẹn. Gbogbo àwọn ìbọn tó ní agbára ni wọ́n kó wọbẹ̀ yẹn. Wọ́n ti wọ ìlú Èkìtì. Now kí ló wá padà ṣẹlẹ̀ nílùú Èkìtì lẹ́ni? Program tí mo ṣe ń sọ yìí, àná ni àbí ìjẹta, ó dẹ̀ pé àná ni mo ṣe program yẹn. Àná ni wọ́n pè mí, no ṣé ìjẹta, ó dẹ̀ pé ìjẹta àbí ìjẹrin ni mo ṣe program yẹn, tí mo sọ fún wọn pé àwọn òru ni wọ́n wọlé, òru ni wọ́n wọlé sílùú Èkìtì. Now information tó tún wà lọ́wọ́ mi lálẹ́ báyìí, wọ́n tún pè mí lẹ́ni ẹnu iṣẹ́ ni mo wà, tó ti pè mí, tó tún fún mi ní information míì. Information yẹn màá bẹ fún yín kí tó lọ lórí ètò yìí. Now nígbà tá a sọ fún wọn nílùú Èkìtì pé kó lọ gbéra, kó múra ìjẹta, thank you engineer Ọládèjì, bàbá yẹn ń follow mi, Ayédùn Kẹ́hìndé ẹ̀ ń follow mi gidi, thank you very much my brother. Mo sọ now àwọn Fúlàní tó wà nílùú Èkìtì yẹn sìn, wọ́n ti bẹ̀rẹ̀ sí ń jáde. Ibi tí ọ̀rọ̀ ti kọ ẹ̀yin ọ̀dọ́ tí mo pè nísìn, ibi tí ọ̀rọ̀ ti kàn yín, tọ́rọ̀ ti kàn yín, màá sọ fún yín sìn. Now kí ló ṣẹlẹ̀ nílùú Èkìtì? Ẹ jẹ́ sáré mú yín lọ fídíò yìí. Kí ló ṣẹlẹ̀ nílùú Èkìtì? Kí ló ṣẹlẹ̀ nílùú Èkìtì? Ẹ já sáré wo fídíò yìí. Ẹ wò. Ẹ ti gbọ́. Fúlàní
Ekiti, where Fulani adopted the woman car pharmacy. We are in Ore Ekiti right now. Our Ore Ekiti, níbi tí àwọn Fulani tí wọ́n ti wá jí àwọn ọmọ ìlú wa gbé. Wọ́n ti gbé wọn pharmacy lọ. Ẹjọ́. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ Yorùbá, ṣé ẹ mọ̀ wípé ọ̀rọ̀ yìí à ń pè lówè ṣùgbọ́n ó ṣe kí ni ó ń láronú. À ń pè lówè ó ń láronú. Mo sọ fún yín, mo ní ẹni information tí èmi àrólé ni o tí mo bá fún yín, mò ń fẹ́ kẹ́ ẹ ṣiṣẹ́ lé lórí lẹ́sẹ̀kẹsẹ̀ ni, torí tó bá pẹ́ jù á post mọ́ yín lọ́wọ́. Ó yé yín mẹ́yìn, ṣe rí léde mi ìfẹ́ máa sọ bí mo ṣe ń ṣiṣẹ́ mi fún yín, ṣùgbọ́n àwọn èèyàn wa wọ́n bẹnu olóṣèlú gẹ́gẹ́ bí àwọn tiwọn náà ṣe ń bẹ lọ́dọ̀ tiwa náà táwọn náà fi mú fílẹ̀. Ṣé rí àpapọ̀ àwọn gọ́vnà wa wọ́n mọ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Kánsẹ́lọ̀ ìlú yín ó mọ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Ṣé ń gbọ́rọ̀ mi? Kánsẹ́lọ̀ ìlú yín ó mọ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Gọ́vnà ìlú yín ó mọ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Ṣùgbọ́n ẹ wá mọ̀ nǹkan tó ṣẹlẹ̀, agbára wọn ò ká mọ́. Agbára wọn ò ká mọ́. Kí ni mo sọ fún yín? Agbára wọn ò ká mọ́. Now mo wá fẹ́ sọ nǹkan kan fún yín. Ṣé rí eléyìí tẹ́ ń wò yìí, ẹ̀yin ará Èkìtì, tẹ́ ẹ bá jáde síta, tí ẹ bá information tó tẹ̀ mí lọ́wọ́, tí ẹ bá jáde síta lẹ́yìn ọ̀dọ́, ní ẹ̀yin ọ̀dọ́ tẹ́ wà nílùú Èkìtì, tẹ́ sọ pé ìjọba kan ẹjọ́ àwọn tí wọ́n jí gbé lọ yẹn, ẹjọ́ ṣé kò sí ọlọ́pàá ládùúgbò? Now ọlọ́pàá kan pè mí lénìí, ṣé ń gbọ́rọ̀ mi? Ó ní kí n fi orúkọ bo òun láṣìírí, ó ní kí n má dá orúkọ òun, ó ṣe voice note fún mi, ó ní kí n má gbé voice note yẹn jáde torí mo béèrè lọ́wọ́ ẹ̀. Ẹ̀yin tèmi, mo ní kẹ́ ẹ súnmọ́ mi kẹ́ ẹ wá gba information. Mo ní kẹ́ ẹ súnmọ́ mi kẹ́ ẹ wá gba information. Mo ní kẹ́ ẹ súnmọ́ mi kẹ́ ẹ wá gba information sẹ́ ní ti àṣálẹ́ yìí. Information ṣe rí, èmi ń ṣiṣẹ́ fún yín ni, mò ń ṣiṣẹ́ fún ilẹ̀ Yorùbá, mò ń ṣiṣẹ́ fún ìrandíran mi. Pé information bẹ́ẹ̀ ni ẹ tún súnmọ́ mi ẹ wá gba information kí ẹ má bàa jì sí kòtò, kí ikú má bàa pa yín bí ajá ṣe bí ẹran ṣe ń kú, bí wọ́n ṣe pa àwọn èèyàn wa nílùú Ọ̀wọ̀, kí ikú má bàa pa wá bẹ́ẹ̀ mọ́ torí pé a fẹ́ ìtàjẹ̀ sílẹ̀ mọ́. Òun ni mo ṣe ń sọ fún yín pé ẹ bá mi share program yìí, mi ò fẹ́ pariwo jù torí orí ìkànnì àwọn alálẹ̀ lè gbogbo wa jọ wà yìí. Ẹ ṣiṣẹ́, ẹ jẹ́ kájọ ṣe kíni, ẹ jẹ́ kájọ ṣiṣẹ́. Ṣé rí àwọn olóṣèlú tẹ́ ń wò tí wọ́n ń dìbò fún, tí ẹ̀ ń dìbò fún, number one, ṣé rí ẹ̀yin tí ẹ̀ ń dìbò fún wọn, ẹ̀yin ní nǹkan ètùtù fún wọn. Kí n tó post information tí ọlọ́pàá yẹn fún mi, ṣé rí ẹ̀yin olóṣèlú, ṣé rí ẹ̀yin tí ẹ̀ ń dìbò, ṣé rí kí n tó post nǹkan tí mo fẹ́ sọ fún yín sẹ́, ẹ jẹ́ n kọ́kọ́ yà sí ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ, ìbò fẹ́ kẹ́ ẹ gbọ́. Ṣé mọ̀ pé àwa tá a wà lókè yìí, gbogbo nǹkan tójú yín ò rí là ń rí ní tiwa. Ṣé towó ni àfowó ń ṣiṣẹ́ fún yín? Ṣé ti àsìkò wa ni a fi àsìkò wa ń ṣiṣẹ́ fún yín? Bí mo wà lẹ́nu iṣẹ́, ìpè tí mò ń gbà lójúmọ́ mi ò lè kà tán lórí ọ̀rọ̀ Yorùbá Nation yìí bó ṣe máa dé. Ṣé ẹ rí ẹ̀yin tẹ́ ẹ wà ń lé, ẹ lè rí nǹkan tí à ń rí torí pé 24/7 orí íńtánẹ́ẹ̀tì làwa wà. 24/7 àwa dàbí ológìnní ni tó bá ti gòkè àjà tójú àrílé tárí oko. Òun la ṣe ń sọ fún yín pé tí àwọn èèyàn wa, àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ wa bá ti ń sọ̀rọ̀, ẹ jọ̀ọ́ ṣe rí ìtẹ́ lè gbọ́ lẹ́nu wa, ẹ wà láyé ẹ lè gbọ́ lówó SRC, ẹ lè kà nínú newspaper, confam lẹ máa gbọ́ lẹ́nu tiwa. Ṣé ń gbọ́rọ̀ mi? Ṣé rí ẹ̀yin tí ẹ̀ ń dìbò, ṣé mọ̀ pé
ṣe rí nílùú Èkìtì ẹ máa ṣe rí ẹ̀yin tí ẹ jẹ́ tẹ́ ẹ dìbò nílùú Èkìtì yẹn ẹ máa jẹ̀yà o ẹ lọ kọ́lẹ̀ kì í ṣe tọrọ tẹnu wọ́n ti plan ẹ̀ ni wọ́n ti plan yín ni wọ́n ti plan yín ni ẹ máa jìyà ṣe rí owó wọn tẹ́ ẹ gbà yẹn ṣe rí owó wọn tẹ́ ẹ gbà yẹn ikú lẹ máa fi san ikú òun náà lẹ máa fi san owó yẹn ikú lẹ máa fi san fún wọn ó ti yé yín ẹ ti ta ẹ̀mí yín lẹ́yìn tẹ́ ẹ dìbò ní Èkìtì ikú ìpàṣípàrọ̀ eléyìí tí ẹ ti yàtọ̀ sí pé ẹ fẹ́ lu ọdún mẹ́rin ní information tó tẹ̀ mí lọ́wọ́ lè ní ikú lẹ fẹ́ fi san fún wọn ṣe eré lẹ pé ṣé ẹ mọ̀ wípé n tó lè mú kí àṣírí àwọn olóṣèlú tún débi tó tún dé yìí ṣé ẹ mọ̀ wípé àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá ló ń ṣiṣẹ́ ni wọ́n wá là yín lójú tán pé kẹ́ ẹ wo nǹkan tó ń pa yín ẹ̀yin wá sọ wípé torí 10,000 yẹn lẹ fẹ́ gbà information tó tẹ̀ mí lọ́wọ́ lè ní jẹ́ kí n mọ̀ wípé ikú lẹ fẹ́ fi san ikú ẹ̀yin lẹ fẹ́ fi san bẹ́ẹ̀ yín ò bá kú tó bá ní kinní lára tó ò kú ọmọ ẹ̀ á lọ sí eléyìí ò ṣe pé bá mò ń ṣèpè fún yín o information wa research wa information tó tẹ̀ wá lọ́wọ́ ló jẹ́ ká mọ̀ o ẹ máa múra sílẹ̀ ẹ máa múra sílẹ̀ ṣé ń gbọ́rọ̀ mi ẹ máa lẹ́yìn tẹ́ ẹ dìbò nílùú Èkìtì ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lẹ́yìn tẹ́ ẹ dìbò ni o ṣùgbọ́n ṣé wá ráwọn tí wọ́n ò dìbò tí wọ́n mọ̀nà òtítọ́ àti iye yẹn àwọn alálẹ̀ ní kí n sọ fún yín pé ààbò ń bẹ lórí yín orí bí ọ̀rọ̀ àwọn ọmọ Ísírẹ́lì ni tọ́ni kọ́ máa fi ẹ̀jẹ̀ máa pa ẹnu ọ̀nà pé tí ikú yẹn bá ti ń bọ̀ báyìí àárẹ̀ wọn kété Olódùmarè ti fi ẹ̀jẹ̀ pa ẹnu ọ̀nà ó ti fi ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ó ti fi pa ẹnu ọ̀nà wọn gbogbo àwọn tí wọn ò dìbò yẹn tí wọn ò jáde tí wọ́n mọ̀nà òtítọ́ àti iye yẹn Ọlọ́run sọ fún mi pé kí n sọ fún yín àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá ní kí n sọ fún yín pé àtẹ̀yìn àtàrọ́mọdọ́mọ yín pé ẹ máa mọ Yorùbá nation wọ́n ní ẹ máa jó dáadáa nínú Yorùbá nation wọ́n ní ẹ máa jẹ ẹ máa mu ẹ máa gbádùn ẹ máa dunnú dùgbàyùngbàyùngbà tẹ́ ẹ máa jó nínú Yorùbá nation àwọn alálẹ̀ ní kí n sọ fún yín bẹ́ẹ̀ ṣùgbọ́n sórí ìwọ tó dìde tó gba 10,000 tẹ́ tó ń jà sówó wọ́n ní kí n sọ fún yín pé ikú ni pàṣípàrọ̀ ti yín ṣùgbọ́n o wọ́n ní àǹfààní bẹ fún yín o àǹfààní kékeré tó wà fún yín yẹn mo wá fẹ́ kẹ́ ẹ lò lálẹ́ yìí kẹ́ má bàa kú bí ajá ṣe kú tòótò gbóró ọrùn ẹ̀ àǹfààní yẹn ni pé wọ́n ní kẹ́ ẹ jáwọ́ anything olóṣèlú wọ́n ní kẹ́ ẹ jáwọ́ wọ́n ní ìgbà yẹn ni ayé ni life yín tó máa secure nílùú Èkìtì torí pé information jẹ́ kó yé mi pé láti alẹ́ yìí títí di ṣàpé mo sọ nínú program mi ìjẹta mo ní láti alẹ́ ìjẹta títí di sí mo ní wọ́n máa gbọ́ kíyàndò nílùú Èkìtì pé wọ́n Fúlàní ni wọ́n máa rí wọn pé wọ́n máa fi ara hàn wọ́n information tó tẹ̀ mí lọ́wọ́ ọlọ́pàá tó pè mí kódà ọlọ́pàá yẹn tún jẹ́ kó yé mi pé ẹ̀rù ti ń ba àwọn ọlọ́pàá ẹ̀yin ọmọ Yorùbá mo máa bọ́ sórí yẹn sìn ọ̀rọ̀ ọlọ́pàá yẹn sìn mo máa bẹ fún yín ẹ̀yin aráàlú Èkìtì ẹ lọ gbáradì mọ́tò tó wọlé sí ilẹ̀ Èkìtì ọ̀vánù mẹ́ta fù ó dẹ̀ fù tán ló wọlé sílùú Èkìtì inú igbó yín náà wà ó wọ́n ti wọnú igbó lọ àwọn ọlọ́dẹ yín ti gbàbọ̀dé fún yín àwọn àmọ̀tẹ́kùn yín ti gbàbọ̀dé fún yín àwọn ọlọ́pàá yín ti gbàbọ̀dé fún yín gọ́vnà yín nílùú Èkìtì ti gbàbọ̀dé fún yín kánsẹ́lọ̀ yín nílùú Èkìtì mẹ́yẹn ládùúgbò yín ó ti gbàbọ̀dé fún yín mo ṣe prógrámù kan lọ́jọ́ sí mo ní ẹni olóṣèlú tẹ́ bá rí ẹ máa sọ́lòkú tapa torí pé kí ni wọ́n ti gbàbọ̀dé fún yín ṣé mọ̀ wípé bá ṣe ń pariwo iná rèé tẹ̀ mọ́ wa lójú tẹ̀ lọ ń dìbò yẹ kí ló padà ń gbẹ̀yìn ayé yín ṣèbí ìpayín kéke ni ṣe mi ò yọ àwọn tó ń pariwo yìí o ṣe ra àwọn tó ń ké yìí mi ò yọ wọ́n ṣe ra àwọn tó sọ pé ẹ forward information yìí ó lè jẹ́ nínú wọn ganan jà sí owó olóṣèlú o ó ti yé yín mẹ́ ṣe rí àwọn tí nǹkan burúkú wọ̀nyí kàn àwa kàn ń gbà ládùúrà pé kí ó má kan àwa ni ó ti yé yín ṣe rẹ́ni tó ń pariwo yìí wọ́n ti jí Fúlàní ti jíyàn gbé yìí ó lè wà lára àwọn tó ń gbowó tá a pariwo ẹ ti gbọ́. ẹ̀rí bí ìlú ṣe rí ẹ̀rí bí ìlú yẹn ṣe dàrú
ẹ wá wòran o níbi tẹ́ ẹ ti mọ̀ wípé ẹ safe lábẹ́ ìjọba kí fúlàní yẹn wá jáde báyìí fúlàní ẹyọ kan kó jáde sáàrin wọn bẹ̀ yẹn àwọn mélòó lẹ gbà kó máa pa ń bẹ̀ yẹn kó tó di pé wọ́n rí òun nìkan pa àwọn mélòó lẹ gbà pé fúlàní máa pa ń bẹ̀ yẹn kó tó di pé wọ́n rí èèyàn kan pa ẹ̀yin tèmi now ẹ jẹ́ mú yín lọ sí information ẹ súnmọ́ mi kẹwàá ẹ jọ̀ọ́ ẹ bá mi tẹ́ etí sílẹ̀ kẹ́ gbọ́ ọ̀rọ̀ mi ẹ jẹ́ mú yín lọ sí information. ọlọ́pàá kan pè mí lénìí ẹ̀yin ọmọ Yorùbá ẹ gba information yìí kẹ́dẹ̀ kọ́lẹ̀ o ṣe kó mo sọ fún yín pé tí n bá fún yín ní information tẹ́ bá doubt ẹ̀ àánú yín ṣe mí o. ọlọ́pàá kan pè mí lénìí ó pè mí mi ò ní nọ́mbà yìí lórí fóònù mi níbo lẹ ti ń pè o ó ní láti ó ní kí n máa fi orúkọ ibi tó ti pè máa fi bò láṣìírí ó ní ọmọ Yorùbá lòun fún ara ẹ̀ ló jẹ́wọ́ fún mi fún ara ẹ̀ ló jẹ́wọ́ fún mi pé ọlọ́pàá lòun obìnrin ni ó ní ọlọ́pàá ni òun ó ní obìnrin lòun bí ó tiẹ̀ ṣe sọ̀rọ̀ mo ti mọ̀ pé obìnrin ni ó wá ní kí n jọ̀ọ́ ó lóun ti sẹ́ndì mẹ́sẹ̀jì kan sí orí fóònù mi báwo ló ṣe gẹ́ẹ̀tì mi ó lóun òun rí lórí Facebook ní ṣàgbọ́n mo sọ fún yín pé mi ò ń gbé nọ́mbà tí n bá ti fi síbẹ̀ ẹ kàn lè pe dàrẹ́ẹ̀tì náà ni ṣùgbọ́n lórí Facebook màá gbé kò sí bẹ́ẹ̀ ṣe lè pè mí màá gbé èmi máa dáyàn lóhùn dáadáa mẹ́sẹ̀jì pọ̀ lórí fóònù mi ìgbà mi mò ń fi ọjọ́ 2-3 ń attend sí fóònù mi everyday ni mo dẹ̀ ń wo fóònù mi mo wà lẹ́nu iṣẹ́ tí bá ti ní break màá jókòó tì gbogbo nǹkan tí wọ́n ti sọ látòkè ni màá gbọ́ bí mo ṣe ń ṣe nìyẹn sódà màá lè máa mọ bó ṣe ń lọ lọ́dọ̀ ẹ̀yin èèyàn mi mo ṣe ń pay attention sí yín nìyẹn kò sí anybody tó fún mi lówó gbogbo nǹkan tí mo ṣe àwọn alálẹ̀ ló ń pèsè rẹ̀ fún mi torí ìyẹn ti tó mi ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá tí wọ́n bá pa nǹkan tí mò ń sọ lọ́wọ́ yìí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún yín lálẹ́ yìí ó lágbára mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ tẹ́tí kẹ́ ẹ gbọ́ dáadáa mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ lọ múra kẹ́ ẹ lọ gbáradì gbígbáradì yẹn ṣẹ́rí tá bá sọ wípé kẹ́ ẹ gbáradì ẹ̀ ń bẹ́nu lé ni o ẹ má bẹ́nu lé mọ́ after tí n bá sọ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹ má bẹ́nu lé mọ́ ẹ má dúró sínú lé mọ́ ẹnìkan tún ń pè mí báyìí wọ́n tún máa ba kinní tí mo tún ìyá mi Kàfáyá mo wà lórí ètò ṣe bẹ́ẹ̀ rí mi lórí ètò lẹ́ẹ̀kan mi ò tún lè gbé fóònù yín Ọlọ́run ṣàánú mi mo wà lórí ètò wọn dẹ̀ tún máa pè mí ṣe bẹ́ẹ̀ rí mi lórí ètò lẹ́ẹ̀kan ẹ tún yẹ kẹ́ ẹ tún pè mí ẹ má pè mí ẹnìkan ìpago kì í pa wọn pa gogo wọn pa ọ̀rọ̀ má gogo lẹ́nu kọgókọgó là ń gbóhùn akogo kọ̀ǹgẹ̀kọ̀ǹgẹ̀ là ń gbóhùn akèrègbè ẹ máa gbóhùn èmi àrólé ni. ẹ̀yin ọmọ Yorùbá ṣe rí after tẹ́ bá ti gba information yìí tán ṣe rí gbígbáradì yín mo fẹ́ kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní jáde mo ké ewu ti dé mi ò kàn lè máa sun ẹkún ni torí akọ igi kan ò ṣoje mi ò lè máa ké ni akọ igi kan ò ṣoje ṣùgbọ́n ṣe mọ̀ pé tí ọ̀rọ̀ bá kàdàgbà tán akọgi a máa ṣoje o torí a ti wo wájú a ti wo ẹ̀yìn abúsẹ́kún gbẹ́ kò ní mọ̀gbà tó mi yẹn gan máa jáde lójú ẹ̀ lákọ igi ni o Fúlàní pàyàwó ó pa ọmọ ó pa àbúrò ó pa gbogbo ọmọ tó ní ó wá sọ pé ó jẹ́ akọ igi olóòní ṣoje akọgi aṣoje o ó ti ń dojú ẹ̀ báyìí ó ti dojú ẹ̀ o ẹ̀yin ọmọ Yorùbá ṣe rí ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ ìṣe mo ní ẹ bẹ̀rẹ̀ sí ní jáde ní kíákíá ní méjì ṣe ok ẹ jẹ́ fún yín ní information yẹn tán arábìnrin yẹn wá pè mí ó lóun ti send information sí orí fóònù mi ó ní ṣèbé mi làrólé
mo ní bẹ́ẹ̀ ni arólé bàbá tẹ́ntẹ́ ni o olúmike ọba lọ́la jp mo lẹ́mìí náà ni ó ní kí n lọ gbọ́ voice note yẹn ó lóun máa pè mí padà tí má ti gbọ́ voice note yẹn tán nígbà tó tiẹ̀ kọ́ sọ́gan tó ti kọ́kọ́ jẹ́wọ́ pé ọlọ́pàá lòun mo kọ́kọ́ wò pé kí ló fẹ́ ṣẹlẹ̀ ṣùgbọ́n mo tún wò pé no àwọn alálẹ̀ ló gbé iṣẹ́ ìran mi kì í ṣe pé bá mo kàn déédéé jọ́ǹpù sínú ẹ̀ kì í ṣe pé báyìí ebi ló pa mí kì í ṣe pé wọ́n ṣe àwọn ẹ̀jẹ̀ tó ta sílẹ̀ nílẹ̀ Yorùbá àwọn ló gbé iṣẹ́ ilé mi lọ́wọ́ so máa gbọ́ voice note ilé yìí o máa gbọ́ ṣáá ni màá gbọ́ etí mi ò dẹ̀ ní di mo ṣe gbé ọwọ́ lórí voice note yìí nìyẹn ẹ̀yin ọmọ Yorùbá kí ni mo bá ń bẹ̀ mo bá ní ìbá wípé arábìnrin yìí rìkọ́ọ̀dù ọ̀rọ̀ tí àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá tí wọ́n ṣe pẹ̀lú àwọn gọ́vnà pẹ̀lú àwọn kọ̀ọ̀kan because lady yẹn jẹ́ kó yé mi pé òun wà lára àwọn tó máa escort wọn tó máa escort àwọn guys yẹn wọ́n fẹ́ ṣe bítì ni wọ́n fẹ́ ṣe gbá ni òun máa wà lẹ́nu ọ̀nà ìgbà míì wọ́n lè ní kó òun jáde ìgbà míì wọ́n lè fi fúnra nù kọ́ máa ti ẹ̀ rántí pé òun wà lẹ́yìn wọn. ó lóun mọ̀ọ́mọ̀ gba voice note yìí láti wípé kí n lè fi tú àṣírí yìí jáde. ó lóun mọ̀ọ́mọ̀ rìkọ́ọ̀dù voice note yìí àwọn nǹkan tí wọ́n plan yìí láti pé kí n lè bá òun sọ síta ṣùgbọ́n o mi ò gbọ́dọ̀ sọ wípé ibi báyìí ló ti ṣẹ̀ mi ò gbọ́dọ̀ dárúkọ àdúgbò mi ò gbọ́dọ̀ dárúkọ ibi tó ti ṣe meeting yẹn ṣé ń gbọ́rọ̀ mi now nínú voice note yẹn ó jẹ́ ó yé mi wípé gbogbo àwọn jàǹdùkú tí wọ́n kó wọlé wa yẹn gbogbo àwọn jàǹdùkú tí wọ́n wọlé wa yẹn ń bá play voice note yẹn tó bá yẹ pé mo ní bí app tí mo lè fi change voice báyìí bá lè change voice yẹn bẹ́ẹ̀ tí n bá tún play ẹ̀ gan náà wọ́n máa fẹ́ get pé ẹni yẹn ló sọ ọ̀rọ̀ yẹn jáde torí pé ó jẹ́ kó yé mi pé òun àtàwọn kan lọ́jọ́ máa ń ṣe bẹ̀ tó òun record wọn ò mọ̀ pé òun record ṣe gbọ́ ọ̀rọ̀ mi ṣùgbọ́n mi ì ní lè play voice note yẹn mi ì ní lè play ẹ̀ now mi ì dẹ̀ ní send because wọ́n lè fẹ́ pè mí pé bàbá àròlé ẹ̀ send ẹ̀ sí mi ènìyàn burú mi ò ní send ẹ̀ jáde nítorí arábìnrin yẹn torí pé kò jọ pé a múlẹ̀ lórí nǹkan tó bá mi sọ yẹn ni. ẹ̀yin ọmọ Yorùbá etí yín mélòó ó ti dójú ẹ̀ now thank you now nínú voice note yẹn àwọn èèyàn jàǹkànjàǹkàn àbí kí n sọ pé àwọn ènìyàn burúkú àwọn olóṣèlú yìí ni wọ́n ṣe ìpàdé torí pé bí mo ṣe ń gbọ́ crowd ni ṣùgbọ́n wá jẹ́ bí inú hall ṣé ẹ mọ̀ wípé bó ṣe ń lọ nílẹ̀ Yorùbá gbogbo ẹ̀ làwọn náà mọ̀ gbogbo ẹ̀ ni wọ́n rí pápátá ṣé ẹ mọ̀ pé ẹ má gbàgbé pé ọlọ́pàá yẹn ní pé tí n bá ti gbọ́ voice note yẹn tán pé kí n pe òun pé òun tún fẹ́ lọ́rọ̀ tó fẹ́ bá mi sọ ṣe wá rí ọ̀rọ̀ tó fẹ́ bá mi sọ yẹn nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó nǹkan kì í sí ẹsẹ̀ ràgó ẹ̀yin ọmọ Yorùbá wà láìtàláì adìyẹ lásán làwọn olóṣèlú ti sọ ènìyàn just ordinary adìyẹ now nínú voice note yẹn mo gbọ́ nígbọ́ wípé ṣe rí àwọn tí wọ́n ń kó wọlé sí ilẹ̀ Yorùbá tí wọ́n ń kó wọlé yẹn number one agenda wọn ni wípé kí wọ́n lè capture òun ni mo ṣe sọ fún yín àwa tá a agitate ilẹ̀ Yorùbá tá a agitate Ọlọ́run dúró tì wá Ọlọ́run dẹ̀ wà pẹ̀lú wa kì í ṣe pé bá wọ́n ní agenda wa lọ́wọ́ dọ́indọ́in ṣùgbọ́n a gbọ́dọ̀ wà very careful ká dẹ̀ tún máa ṣe kíni a gbọ́dọ̀ tún bẹ̀rù torí pé kíni nínú nǹkan tí mo rí tí mo gbọ́ yẹn a gbọ́dọ̀ bẹ̀rù
a gbọ́dọ̀ máa continue nǹkan tá a lè fi ṣẹ́gun. Sorry, Daddy. A gbọ́dọ̀ bẹ̀rù, a gbọ́dọ̀ máa ṣe kíni, a gbọ́dọ̀ máa tẹ̀síwájú nínú ìrìn àjò yìí torí pé kíni àwọn olóṣèlú ti mọ̀ ibi tá a dé ń sìn, ẹ̀rù ti ń bà wọ́n. Now nínú voice note yẹn ó jáde wípé ẹnìkan sọ ọ̀rọ̀ níbẹ̀, voice note ni, ṣùgbọ́n bí mo ṣe gbọ́ ọ̀rọ̀ yẹn fẹ́ rí bí ìgbà tán pé voice ẹ̀ fẹ́ jọ voice Akérédolú nínú ibẹ̀ yẹn, ó fẹ́ jọ voice Akérédolú bẹ̀ tí mi ò lè sọ pé báyọ̀ òun ni torí it's just a voice note, it's not a video, so mi ò lè confirm yẹn, not confirm. Now ṣé wá rí àwọn tí wọ́n kó wọlé yẹn, wọ́n kó wọn wọlé láti reduce because wọ́n ti believe pé àwa kan ti ṣe oògùn sílẹ̀ gan tó ti pọ̀, wọ́n ti believe pé àwọn kan ti gbáradì sílẹ̀, so àwọn yẹn wọ́n ti mọ̀ wípé tí àwọn gáìsì wọ̀nyí lórí ọ̀rọ̀ ìdìbò yìí nílùú Èkìtì a lot of things ni wọ́n ti ṣe, ṣùgbọ́n wọn ò rí wa carry out, wọn ò rí pé bẹ́yà akọ̀ débẹ̀ àbí kìnnìkan ara wọn ló ń tákù ara wọn bẹ̀ yẹn. Now nínú voice note yẹn wọ́n wá sọ wípé àwọn tí wọ́n kó wọlé yìí ẹ jẹ́ ká kó wọn wọlé, bọ́n ṣe kó wọn wọlé yẹn kán kó wọn sínú igbó kọ̀ọ̀kan, surround igbó. Now tó bá ti di ìgbà ṣe mọ̀ pé election ti ń súnmọ́, now sìn election ti ń súnmọ́, àwọn gáìsì yẹn wọ́n sọ ní sọ pé ó dùn mí pé mi lè play voice note tí mo ṣe lè ṣàlàyé ni mo ṣàlàyé fún yín, ọ̀rọ̀ pọ̀ nínú ibẹ̀ yẹn gan tó pọ̀, ní tí lady yẹn fi rìkọ́ọ̀dù kíní yẹn pọ̀ gan, but màá gé fún yín bóyá tó bá tún dọ̀la tí máa tún rántí nínú àwọn ọ̀rọ̀ agenda mo tún máa tún gbé jáde again, eléyìí tí mo rántí ni mò ń fún yín. So now ṣe rí ìdìbò 2023 òun ni wọ́n ṣe kó gbogbo àwọn gáìsì yẹn, ẹ má pè mí òun náà ṣe kó gbogbo àwọn tẹ́ ń rí yẹn wọlé. dẹ̀ ń ṣe wá rí àwọn sẹ́ríkì Fúlàní tí wọ́n jẹ́ sẹ́ríkì Fúlàní, wọ́n ṣe meeting ní Ìbàdàn, ọ̀rọ̀ meeting wọn yẹn tún jẹyọ nínú voice note yẹn. Kí ló dẹ̀ jẹyọ ń bẹ̀ ni pé àwọn ní agenda wípé kí wọ́n reduce àwọn ọmọ Yorùbá, gbogbo àwọn tó bá jákèkanjú wọn tó bá ti lè reduce wọn, àwọn máa ráyè lè dìbò 2023 very easy and successful. Then ṣe wá rí àwọn tí ó jẹ́ kí lorúkọ ẹ̀, àwọn Fúlàní tí wọ́n tẹ̀rí tí wọ́n káṣọ sí lọ́rùn yẹn, they are not soldiers, wọ́n ṣe sójà, wọ́n káṣọ sí wọn lọ́rùn ni. Then ṣe wá rí àwọn tí wọ́n káṣọ sí lọ́rùn yẹn gangan làwọn olóṣèlú fẹ́ lò, ṣé ń gbọ́rọ̀ mi, àwọn ilé tó ń káṣọ sí lọ́rùn yẹn làwọn olóṣèlú fẹ́ lò fún ìdìbò tó ń bọ̀. Ṣùgbọ́n ṣe wá rí àwọn guys tí wọ́n wọlé lóru yẹn, àwọn Fúlàní àti àwọn sẹ́ríkì ló ní àwọn guys yẹn. Ṣùgbọ́n connection wà láàárín àwọn gọ́vnà yín àti àwọn sẹ́ríkì yẹn, wọ́n ti fọwọ́ wẹwọ́. Àwọn sẹ́ríkì bí mo ṣe rí nínú voice note yẹn, wọ́n ṣe ní ṣe wípé àwọn mọ̀ wípé wọ́n ṣe bí pé nǹkan tí àwọn governors wa ń ṣe pé wọ́n support, whereas agenda míì ni wọ́n ní, because tó bá yẹ pé nǹkan tí àwọn southwest governor tọ́jọ́ fọwọ́ sí ni, kò yẹ kí àwọn guys yìí máa jáde kán máa kidnap, kán máa pààyàn, kán máa ṣoríṣiríṣi nǹkan. Ó ti yé yín bẹ́yẹn, kì í ṣe ara nǹkan tọ́jọ́ sọ nìyẹn. Ó yé yín, wọ́n kàn kó wọn pamọ́ síbẹ̀, wọ́n store wọn síbẹ̀ so that tí election yẹn wọ́n máa bọ́ wọn bẹ̀, wọ́n máa ṣe everything bẹ̀, wọ́n máa kó mọ́ wọn. Ó ti yé yín bẹ́yẹn, láti lè ṣe kíni, láti reduce àwọn tó bá fẹ́ gbéra pé bá wọ́n fẹ́ jà, wọ́n fẹ́ ṣe jàgídíjàgan, wọ́n á lè máa reduce, wọ́n á lè máa pa wọ́n ní ìpakúpa. Ó yé yín bẹ́yẹn, so agenda wọn nìyẹn. Ṣùgbọ́n àwọn Fúlàní sìn, àwọn ti wá gbé agenda tiwọn gba ibòmíì. Ó yé yín bẹ́yẹn, now àwọn wá ń wọlé, ṣe pé Fúlàní fẹ́ gbalẹ̀ tẹ́lẹ̀ ni,
ó ti yé yín bẹ́ẹ̀ bẹ̀tà àwọn governors wọ́n lò nílò wípé wọ́n fẹ́ lò láti fi ṣe òṣèlú. ẹ wo mi ò lè sọ ó dùn mí pé mi lè play voice note yẹn bẹ́ẹ̀ bí mo ṣe lè sọ ni mo gbìyànjú yìí lẹ́yìn ìgbà tí mo wá gbọ́ yẹn mo wá pe lady yẹn wá jẹ́ kó yé mi pé gbogbo àwọn tó ń kó wọlé yẹn pé àwọn governors ilẹ̀ Yorùbá pé wọ́n mọ̀ sí pé wọ́n fẹ́ lò wọ́n fún ìdìbò pé ṣùgbọ́n àwọn Fúlàní yẹn àwọn ti wá ń ṣe nǹkan míì tó yàtọ̀ sí nǹkan tí wọ́n jọ ṣe because ó jẹ́ kó yé mi pé wọ́n ṣe meeting kan ní last week kó tó di pé wọ́n di ìbò yẹn ni wọ́n ti ṣe meeting yẹn wípé wọ́n máa lo àwọn guys tán káṣọ sí lọ́rùn yẹn fún ibi tán bá gbé ibi tán ti ń dìbò tán bá gbé sílẹ̀ bá polybooth náà pé tán bá gbé síbẹ̀ pé wọ́n máa ká àwọn guys yẹn síbẹ̀ in case táwọn guys wọ̀nyí bá fẹ́ jáde wọ́n á lè attack wọ́n á shoot wọn kì í ṣe pé báwọn kò sọ pé kó mú wọn gẹ́gẹ́ bí ọlọ́pàá yẹn ṣe sọ ó ní wọ́n sọ pé kó shoot wọn kó pa wọ́n immediately ni pé bóyá àwọn kan máa kọ̀ jáde pé Yorùbá nation kan àbí kinní kan wọ́n ní kó shoot wọn kó pa wọ́n ni pé order tí àwọn guys yẹn àwọn tí wọ́n jọ ń ṣe meeting yẹn ní ọjọ́ yẹn kò rìkọ́ọ̀dù yẹn eléyìí tó rìkọ́ọ̀dù ló wà lọ́wọ́ mi ó wà lórí fóònù yìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. so order pé kó pa wọ́n òun ni wọ́n give ó ní order kó pa wọ́n òun ni wọ́n give pé ṣùgbọ́n sìn pé àwọn Fúlàní pé wọ́n ti bí pé kí wọ́n jọ ṣe nǹkan kan wá bàjẹ́ bí bàjẹ́ tọ́dẹ̀ bàjẹ́ yìí òun ni meeting eléyìí tó lọ ṣe ní Ìbàdàn lọ́dọ̀ Sẹ́ríkì Ìbàdàn òun ni wọ́n ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí lady yẹn wá jẹ́ kó yé mi pé kí n jọ̀ọ́ kí n bá wọn pariwo fún gbogbo ọmọ Yorùbá ó nítorí pé àwọn tí wọ́n jẹ́ ọlọ́pàá gan pẹ̀rù bà wọ́n pé torí pé àwọn tí wọ́n kó wọlé yìí pé kì í ṣe ọmọ Nàìjíríà wọn ò ṣe ọmọ Nàìjíríà rárá pé wọ́n ṣe ọmọ Nàìjíríà pé wọ́n gbowó fún wọn lọ́hùn ni wọ́n fi kó wọn wọlé pé àti nọ́ọ̀tì ni wọ́n ti ń bọ̀ pé àti nọ́ọ̀tì ní bọ́dà ibi tó ti wọlé wà tí wọ́n fi wọlé sílẹ̀ Yorùbá. so ó ní ká pariwo fún gbogbo ọmọ Yorùbá pé kí everybody dìde ń sìn kí everybody bẹ̀rẹ̀ sí ń react ó jẹ́ kó yé mi pé protest gbọ́dọ̀ máa lọ lójoojúmọ́ nílẹ̀ Yorùbá ó nítorí pé àwọn Fúlàní ti ní agenda ó ní agenda tí wọ́n dẹ̀ ní lára nǹkan tí àwọn guys yẹn tí wọ́n sọ ni pé àwọn nígbà tí bọ̀bọ̀ yẹn wá tí lady yẹn pè ó lá agenda tí wọ́n wá nísìn ó láwọn South West governor ó ní ó ti jájó wọn lọ́wọ́ pé ó ti dàjó wọn lọ́wọ́ báyìí pé wọn ò wá ní control lórí ẹ̀ mọ́ torí èmi mo béèrè pé why tẹ̀rù fi ń bà á ó ní ìdí tẹ̀rù fi ń bà ó ni pé wọn ò ní control lórí ẹ̀ mọ́ pé wọn ò lè control wọn mọ́ ó ti ṣe ẹ understand bẹ́ẹ̀ yẹn ṣe ẹ understand mi ẹ understand the voice note yẹn mi ò lè sọ tán torí ó pọ̀ ó dẹ̀ gùn lady yẹn wá jẹ́ kó yé mi pé àwọn South West governor pé wọn ò lè control àwọn Fúlàní yẹn mọ́ pé wọ́n ti ní upper hand pé wọ́n ti ń ṣe ju nǹkan tó yẹ kán ṣe lọ mo wá béèrè pé kí ló dé tí wọn ò lè sọ pé àwọn Àmọ̀tẹ́kùn lọ kojú wọn ó ní wọ́n máa finish Àmọ̀tẹ́kùn dànù ó láwọn Àmọ̀tẹ́kùn gan ń bẹ̀rù ó nítorí pé àwọn tó yẹ kí wọ́n gbà sí Àmọ̀tẹ́kùn tó yẹ kó dúró fún Àmọ̀tẹ́kùn tí wọ́n lágbára ó ní kò sí inú wọn tí wọ́n employ ó nítorí pé oògùn tí àwọn guys yẹn fẹ́ gbélẹ̀ pé kán fi búra ó ní wọn ò gbà ó ní àwọn bàbá yẹn nígbà tí kí lorúkọ ẹ̀ nígbà tá Àmọ̀tẹ́kùn dé pé àwọn bàbá yẹn pé wọ́n gbé agbára sílẹ̀ pé kán búra kán múlẹ̀ pé torí pé wọn ò fẹ́ kí Àmọ̀tẹ́kùn yẹn bọ́ sí under olóṣèlú nígbà tí wọ́n gbé jáde ó ní ṣùgbọ́n àwọn South West governor yẹn wọ́n forí korí wọ́n ṣèpàdé pé wọn ò gbọ́dọ̀ gbà ẹ̀rí Akérédolú pé olówó aṣọ dìó kínní ọ̀gá wọn pátá ó ti yé yín bẹ́ẹ̀ ṣe mọ̀ pé nígbà tí mo kàn tún sọ ilé nígbà tẹ́nu pọ̀ ṣe pé ó tún wá ṣe ẹ̀ pẹ̀lú Ganiyu Adamu tó fi gbé vẹ́ẹ̀nì ńlá kan fún kí ni Ganiyu Adamu ń ṣe nílẹ̀ Yorùbá owó ló ń gbà kiri ń tiẹ̀ ṣe mọ̀ pé owó ni Ganiyu Adamu kọ́ gbà kiri kì í ṣe pé báyọ̀ bójútó ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ò jẹ́ lógún ìpànìyàn nílẹ̀ Yorùbá ò jọ lójú owó that is the priority ìmọ̀ àyẹn tiẹ̀ tó ń lé kiri kò sí nǹkan míì tó ń lé jowó lọ so mo kàn yà báyẹn ni
now ẹ̀yin ọmọ Yorùbá woman yìí wá jẹ́ kó yé mi pé kí n jọ̀ọ́ pé kí n bá òun pariwo pé ó ti tó àkókò báyìí kí gbogbo ọmọ Yorùbá bẹ̀rẹ̀ sí ní jáde sí títì kí wọ́n bẹ̀rẹ̀ sí ní jáde sí títì láti máa block ọ̀nà block everywhere pé torí pé àwọn tí wọ́n wà nínú ọlọ́pàá gan pé wọ́n ò lè kojú àwọn people yìí pé torí pé irinṣẹ́ tó wà lọ́wọ́ wọn ó burúkú tán. Mo wá béèrè pé báwo ló ṣe wá jẹ́ tẹ̀rù fi ń bà yín ó nítorí pé àwọn tó ní wọ́n tó kó wọn wọlé tó gbà wọ́n láàyè láti wọlé wọn ò ní control lórí wọn mọ́. Ǹjẹ́ wọ́n wá ní control lórí wọn? Wọ́n wọ ìlú Ọ̀wọ̀ lọ wọ́n pa èèyàn bí ẹni pẹran. Agenda àwọn Fúlàní ni wípé wọ́n fẹ́ reduce ọmọ Yorùbá. Àwọn olóṣèlú fẹ́ lò ó nítorí pé kí wọ́n lè lò ó láti fi tẹ̀wá mọ́lẹ̀ kí wọ́n lè jẹ kí wọ́n lè dìbò fún Tinubu kí Tinubu lè wọlé káwọn tún lè kó gbogbo fámìlì wọn sí Senate pé nǹkan táwọn olórí burúkú yẹn sọ nìyẹn. Legacy jáde lánàá Legacy ó ṣe program lánàá àbí jẹta kí gbogbo ọmọ Yorùbá kàn dìbò torí pé Yorùbá ni lè dìbò sáúsá o lè dìbò fún Ìgbò o lè dìbò fún kinní kan ṣé wàá wá fọmọ èèyàn ẹ sílẹ̀ tó ò ní dìbò fún Tinubu. Ẹ bá wa máa sọ fún wọn wípé ẹ má pè mí mo sọ fún yín ẹ má pè mí mo wà ní ẹ má pè mí sẹ́ ẹ má pè mí ẹ ṣe sùúrù ẹ jẹ́ n parí program ẹ pè mí lẹ́yìn ètò. Ẹ̀yin ọmọ Yorùbá mo ní lady yìí jẹ́ kó yé mi wípé now àwọn agenda àwọn Fúlàní tí àwa Yorùbá nation tá à ń pariwo olóhun ló wá bẹ̀rẹ̀ yìí o ló ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Agenda àwọn Fúlàní tá à ń pariwo pé wọ́n fẹ́ gbalẹ̀ ó lóhun ni wọ́n ṣe ó ní ọwọ́ àwọn ìjọba ò ká mọ́. Mo sọ lẹ́ẹ̀kan mo ní kí ló dé tí wọn ò lè pe ó láwọn àmọ̀tẹ́kùn pé wọn ò lè ṣiṣẹ́ tó wà nílẹ̀ pé wọ́n máa pa wọ́n. Ó nítorí pé àwọn tó yẹ kó wà nídìí àmọ̀tẹ́kùn torí pé àwọn bàbá yẹn fẹ́ gbé oògùn síta kan búra pé wọ́n nílò lóṣèlú ó ní wọn ṣe é. Ẹ̀yin ọmọ Yorùbá ṣe ti wá rí ṣe rọrọ̀ tí mo sọ fún yín lálẹ́ ẹni tó bá tún sọ pé àrólé kọ̀ tún sọ ti ẹni up to you ìwọ ló mọ̀ o. Tí Fúlàní bá ti wá dé ẹ̀yìn ilé ẹ tó ń di ọwọ́ ìyàwó ẹ mú tó ń bá ọmọ ẹ obìnrin sùn àbí tó ń di ọwọ́ ẹ fún ara ẹ mú tó ń bá ìyàwó ẹ sùn ṣebí wàá mọ̀ wípé àrólé ń sọ ọ̀rọ̀ mo dẹ̀ sọ gbogbo nǹkan tí mo ti sọ láti bí ọ̀sẹ̀ kan síbi ṣé kò ṣẹ mi ò fẹ́ kó ṣẹ o mi ò gbàládùra kó ṣẹ o bẹ́ẹ̀ mo fi ń pàkíyèsí yín sí kẹ́ bá lè mọ̀ pé tí n bá yín sọ̀rọ̀ ẹ gbọ́dọ̀ ṣiṣẹ́ lé lórí. Arábìnrin yìí jẹ́ kó yé mi ọlọ́pàá lòun pé ẹ̀rù ń ba òun pé àwọn tó jọ́lọ́pàá pé ẹ̀rù ń bà wọ́n pé torí pé gúdúgbẹ̀ tó fẹ́ bọ́lẹ̀ yìí pé tó bá bọ́lẹ̀ pé wọ́n máa pa ṣégè sọmọ Yorùbá pé wọ́n máa pa ṣégè sí ọmọ Yorùbá. Tẹ́ bá dẹ̀ rántí mo sọ ọ̀rọ̀ yẹn ní àná àbí ìjẹta mo ní tí Fúlàní ẹyọ kan bá gbé ìbọn tó bọ́ sáàrin àdúgbò ṣe mọ̀ kókò mọ́ máa spray lọ ni á pa èèyàn 50 kó tó di pé wọ́n rí òun nìkan pa. Ẹjọ́ tí wọ́n bá wá rí èèyàn ẹyọ kan pa yẹn tó bá rí èèyàn 50 tó ti pa yẹn ṣé kò ti dín ìlú yẹn ṣé ìlú yẹn ò ti dín. Ẹjọ́ mà ẹjọ́ sà ṣé àwọn tó ń gbé nílùú yẹn ṣé wọ́n lé sí ni àbí wọ́n ń dínkù? Wọ́n ń dínkù ni. Now agenda number 2 tí mo tún information number 2 ṣe rí ti voice note yẹn mi ì tí parí ẹ̀ o mi ò tí parí ẹ̀ màá tún gbọ́ dáadáa àwọn kankan sì wà ń bẹ̀ tó farasin tí mo tún sì máa blow out ní next program mi tó ń bọ̀ yìí. Ṣùgbọ́n nǹkan kan ni lady yẹn sọ fún mi ẹ̀yin ará ìlú ilẹ̀ Yorùbá lady yìí ní kẹ́ ẹ jọ̀ọ́ kẹ́ ẹ máa jáde lójoojúmọ́ o ó ní kẹ́ ẹ máa ṣe protest lójoojúmọ́ kẹ́ ẹ máa protest lójoojúmọ́. Ó ní ìlú Èkìtì tẹ́ wà tá a sọ̀rọ̀ ẹ̀ yẹn tá a sọ̀rọ̀ ẹ̀ tí mo rí fídíò yẹn lady yẹn sọ fún mi gbangba pé àwọn Fúlàní tó wà nù gbó ṣe pé mo sọ fún yín pé mo ti rí tẹ́lẹ̀ kó tó di pé ó pè mí mo ti rí tẹ́lẹ̀ wọ́n ti sọ fún mi ó ní wọn ló ń kà tí wọ́n ti wà nù gbó wa ó ní wọn ló ń kà ó láwọn tó ti wà ní igbó Ìkẹ́rẹ́ Èkìtì bẹ́ẹ̀ yẹn ó ní wọn ló ń kà àwọn tó ti wà ní ọ̀nà Ìjù Ìta Ògbólú ó ní wọn ló ń kà tí wọ́n ti wà nù gbó
wọ́n pe ibì kan ní ẹ̀yìn jù, ẹ̀yin tí ẹ bá súnmọ́ ìjù ìta ògbólú ẹ̀ mọ́ bí tí mò ń sọ yìí, ẹ̀yìn jù wọ́n ní àwọn Fúlàní ti wà ń bẹ̀. ṣé ń gbọ́rọ̀ mi? ṣé ń gbọ́rọ̀ mi? ní ìlú Ọ̀wọ̀ tán ti pààyàn yẹn, àwọn Fúlàní, ọlọ́pàá yẹn ló ń sọ fún mi o, ẹ̀yin tèmi, ọlọ́pàá yẹn ló ń sọ fún mi o, ó láwọn Fúlàní ti wà ń bẹ̀. wọ́n pe ibìkan ní kí lorúkọ ẹ̀, ó dárúkọ ọbẹ̀ yẹn, ó ṣe díẹ̀ lórí mi, ṣáìdì ọ̀rẹ́ yẹn ni, ó ní ṣáìdì ọ̀rẹ́, ó dárúkọ ibẹ̀ yẹn, tó bá ti ṣe màá sọ, ó láwọn Fúlàní ti wà ń bẹ̀. àwọn Fúlàní eléyìí ó yàtọ̀, ẹ̀yin tèmi, ó láwọn Fúlàní eléyìí yàtọ̀ sáwọn tó ti ń gbé nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ o. ó láwọn Fúlàní eléyìí yàtọ̀ sí àwọn eléyìí tó ti ń gbé tẹ́lẹ̀ nílẹ̀ Yorùbá. àwọn eléyìí wọ́n ṣe kó wọn wọlé ni, lédìí yẹn ni wọ́n ṣe kó wọn wọlé ni. Tinubu tẹ́ ń ṣe pariwo pé kínní wọ́n ló òun gangan ló pàṣẹ. tẹ́ bá rántí lọ́jọ́ sí ẹ rántí ó sọ̀rọ̀ kan pé kàn employ 500 million soldiers, kàn employ wọn, kàn ṣe wọ́n báyìí. ṣe ẹ rántí ń gbà yẹn òun ló dà ipò fẹ́ fara pẹ́ nǹkan tí lady tún sọ fún mi nípa Tinubu. ó jẹ́ kó yé mi pé òun gangan ó wà nínú meeting tí wọ́n ṣe ní about a month ago. ó lóun ò rìkọ́ọ̀dù ẹ̀, ó ló wà lára àwọn tó sọ pé káwọn gáìsì yẹn máa wọlé wá, pé kán ṣí bọ́dà fún wọn kán máa wọlé sílẹ̀ Yorùbá nítorí 2023, nítorí ìbò 2023, so that anybody tó bá gbé mú tó bá jáde síta, wọn ọlọ́pàá yẹn sọ pé ó ní kán pa ni, ó ní pípa, ó ló fún wọn ní ọ̀dà pé kán pa ni, pé kì í ṣe pé báyà ó sọ pé kán arrest, ó ní kán máa pa wọn ni, pé anybody tó bá ti jáde síta pé bóyá ó fẹ́ ṣe kíní kan, ó ní kán máa pa wọn ni. ṣé ń gbọ́rọ̀ mi? lady yẹn jẹ́ kó yé mi pé inú ewu òun la wà. ó ní tí àbá wá pariwo síta, ó láwọn gáìsì á máa jáde nínú igbó. ṣé ń gbọ́rọ̀ mi? ó ní wọ́n máa jáde nínú igbó, wọ́n máa reduce àwọn ọmọ Yorùbá díẹ̀díẹ̀. ibi tí lady yẹn ti ké nìyẹn o, tó ti pariwo pé kí n jọ̀ọ́ kí n ràn òun lọ́wọ́ láti pariwo gbogbo ọmọ Yorùbá. ó ní tá àbá ti gbégbésẹ̀, tá àbá jáde síta ká ṣe protest, ká pariwo, ó láwọn guys tó wà núgbó yẹn, ó ní wọ́n fẹ́ máa ó ní àṣẹ ti wà lọ́wọ́ wọn láti pààyàn, pé wọ́n máa jáde síta, wọ́n á kidnap wọnúgbó. lady yẹn jẹ́ kó yé mi pé àwọn mẹ́ta kan wọ́n kidnap wọn ní Àkúrẹ́, ṣùgbọ́n ó farasin, ó ló farasin pé wọ́n dà wọn pé wọn ò gbọ́dọ̀ jẹ́ kó jáde. bẹ́ẹ̀ mò ń sọ fún yín, wọ́n kidnap àwọn èèyàn mẹ́ta. wọ́n ó dárúkọ, ó ní Ìlóró, bí mọbi tó, ẹ̀yin tẹ́ bá mọbi tó ń pè ní Ìlóró, mi ìdébẹ̀ rí Ìlóró l'Ákúrẹ́. ó ní ọjà Ìlóró, ẹjọ́ ṣe ẹ mọbi tó ń pè lọ́jà Ìlóró. ó ní wọ́n kidnap èèyàn bẹ́ẹ̀. ó ní kí n pariwo, kí n bá òun jọ, kí n kàn sọ síta pé wọ́n kidnap èèyàn ní Ìlóró, ọjà Ìlóró l'Ákúrẹ́. àwọn family yẹn báwọn máa wá, wọn ò ní mọbi tó wà. báwọn ọ̀dẹ̀ ní family we don't know, because àti ìrí káwọn èèyàn pariwo síta pé àwọn àyàn ní Àkúrẹ́ mi tí gbọ́, but ó sọ fún mi. ẹ̀yin ọmọ Yorùbá, ó ń jẹ́ kó yé mi pé agenda wọn ni pé Ìlóró, ṣé Ìlọ́rọ̀ ni, I don't know, maybe Ìlọ́rọ̀ or Ìlóró, I don't know, Ìlọ́rọ̀ àbí Ìlóró ló ṣàpè bẹ̀yẹn fún mi, Ìlọ́rọ̀ or Ìlóró. ẹ̀yin tèmi, now ó jó yé mi pé nǹkan tí àwọn Fúlàní fẹ́ ṣe ni pé wọ́n fẹ́ máa wọlé, wọ́n fẹ́ máa jáde láti inú igbó láti wá máa reduce àwọn ọmọ Yorùbá. ṣé mọ̀ pé silent wà already. gbogbo ẹ̀yin tẹ́ wá sọ pé ẹ gbáradì, ṣé mọ̀ pé inú ilé ẹ̀yin iṣẹ́ rí, mi ò tiẹ̀ rí títí ẹrù jàre, mi ò rí ti ẹrù orí ẹ̀ mi ò rí ti ẹrù. àwọn tó máa dá ẹ lóhùn nù lé ibi tó ti ń sọ̀rọ̀ náà ti máa dá ẹ lóhùn bẹ́yẹn. wọ́n máa fún ẹ lésì ọ̀rọ̀ ẹ. ẹ̀yin tèmi, ó láwọn Fúlàní tó bá dẹ̀ pé Fúlàní náà ni ẹ, ọjọ́ kan àjọkọ̀, o ti ń pààyàn àbí ọjọ́ kan àjọkọ̀ ẹ, Quadri nìyẹn o, Quadri. mi mọ̀ báyà ara ẹ ló ń bá wí o, báyà àwọn Fúlàní ló ń bá wí, I don't know. ó bá dẹ̀ pé Fúlàní náà ara ẹ ló ń bá wí, it's up to you. ẹ̀yin tèmi, now lady yìí jẹ́ kó yé mi pé agenda wọn ni pé
thank you ẹ ṣeun jàre Olúọmọ mo ti sọ mo ní wọ́n á fún ní sáìsì ẹ̀ a lè ṣe ká má rọ́mọ àlè bẹ́yẹn àwọn Fúlàní nìyẹn wọ́n á fún ní sáìsì ẹ̀ so kí ni mo ń gbìyànjú láti sọ ẹ̀yin tèmi ó ní àjẹ́ndà wọn ni wípé wọ́n fẹ́ máa reduce ṣe mọ̀ pé àwa tá a sọ pé àti gbáradì agbára ń bẹ́lẹ̀ gbogbo ó ní ká má dákẹ́ ó ní ká jáde síta ó ní tó bá lè rí àwọn èèyàn tí wọ́n lè kóra wọn jọ kí wọ́n máa wo àwọn inú igbó wa ó ní torí pé àwọn ọlọ́pàá ó ní àwọn ọlọ́pàá ó lẹ́rù ń ba àwọn ó ní tó bá rán wọn sìn pé kí wọ́n lọ sínú igbó ó ní wàláì ó làrólé mo ní ó ní wọn ò ní débẹ̀ tí oníkálukú wọn ti máa farasí tó ti máa sá padà sílé mo ní ó ní bẹ́ẹ̀ ni ó ní torí pé gbogbo ọlọ́pàá ilẹ̀ Yorùbá ni wọ́n mọ̀ ó ní gbogbo wọn ló mọ ibi táwọn gáìsì yìí wà ó ní ṣùgbọ́n kò sínú wọn tó lè débẹ̀ ẹ gbọ́ nígbà tí bọ̀bọ̀ tó ní Òkè Ògùn tó jáde yẹn pé wà láì pé even sójà ò lè kojú wọn ṣe ẹ gbọ́ ọlọ́pàá obìnrin yìí tún jẹ́ kó yé mi sẹ́ẹ̀ ó ní tí wọ́n bá ní kí àwọn ọlọ́pàá kí wọ́n lọ bẹ̀ ó ti sọ fún mi pé Àmọ̀tẹ́kùn ò lè lọ bẹ̀ tẹ́lẹ̀ already ó ní tó bá sọ pé káwọn ọlọ́pàá lọ ibi tí àwọn gáìsì wà ó ní wàláì ó ní wọn ò ní dé ìlàjì ọ̀nà tí wọ́n fi máa padà mo láwọn wo ló wá fẹ́ lọ ó láwọn alágbára ń bẹ nílẹ̀ Yorùbá tó lè lọ ó ní àwọn alágbára ń bẹ nílẹ̀ Yorùbá tí wọ́n ń ṣàmọ̀tẹ́kùn tí wọ́n ń ṣe tí wọ́n lè wọnú gbó yẹn láti lọ dì pẹ̀lú àwọn gáìsì yẹn ó ní gbogbo inú igbó wa ni wọ́n ti wọ̀ pátápátá tí wọ́n ti wà ó dárúkọ so many places fún mi pé ká pariwo pé àwọn Fúlàní ti wà ń bẹ̀ ká dẹ̀ sọ fún gbogbo ọmọ Yorùbá pé kó máa protest lójoojúmọ́ kó máa ṣe protest lójoojúmọ́ pé ìyẹn la lè fi sọ́ọ̀tì nǹkan tó wà ńlẹ̀ yìí ó pé ṣùgbọ́n tá a bá sọ pé a dákẹ́ sínú ilé ó láwọn gáìsì á máa reduce wa díẹ̀díẹ̀ ó ní tó bá wá reduce wa tó rí pé bóyá àwa náà retaliate tí àwọn gáìsì yẹn táwọn sẹ́ríkì Fúlàní tó bá ti rí pé àwọn gáìsì yẹn tuntun ń dín wọ́n tún máa order láti tún kó báàṣì míì wọlé ẹ̀yin tèmi ó ní àwọn báàṣì tó wà ńlẹ̀ ńsìn pé tó bá yẹ pé ó ní báyà àwọn ọmọ Yorùbá náà wá bínú wọ́n retaliate padà fún wọn ó ní tó bá ti rí pé àwọn gáìsì yẹn dín ó ní wọ́n tún máa kó àwọn míì tún wọlé ó ní torí pé wọ́n ti order àwọn ó ní wọ́n ti order àwọn pé wọn ò gbọ́dọ̀ dá wọn dúró ó ní kódà sójà ò lè dá wọn dúró lójú ọ̀nà ó ní torí order ti wá látọ̀dọ̀ Tinubu ó lóun gọgọgọgọ ló pàṣẹ yẹn ṣẹ́bọ̀ pé òun ni bàbá gbogbo àwọn south west governor àti PDP àti APC òun náà wárí fún òun náà tẹríba fún lọ́wọ́ yìí oyè yìí ó ní àṣẹ ti wá ń bẹ̀ pé wọn ò gbọ́dọ̀ dá wọn dúró. I understand so ó wá ní àwọn alágbára ilẹ̀ Yorùbá ni wọ́n lè lọ tí wọ́n lè lọ kojú àwọn aráabí àbí tó bá tún ní nǹkan míì tí wọ́n lè ṣe ó ní kí n jọ̀wọ́ ó làrólé ó ní ẹ bá mi pariwo ó ní ẹ bá mi pariwo sà ẹ bá mi pariwo fún gbogbo àwọn ọ̀dọ́ ọmọ Yorùbá ilẹ̀ Yorùbá pé kán gbáradì kán dẹ̀ dìde kán máa ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí kán jáde síta kí wọ́n lọ protest níwájú ilé ọba kán protest níwájú governor house kán blọ́ọ̀kù títì pé tá bá ti lè ṣe yẹn pé gbogbo nǹkan tá à ń sọ yìí pé wọ́n máa dáwọ́ dúró láti tún máa láwò wọn kọ́ wọlé tí wọ́n á lè fi ráyè ṣẹ́gun àwọn tó ti wà ní igbó tá a fi lè ráyè ṣẹ́gun wọn ó ní because tá a bá sọ pé a dákẹ́ àwa náà ń ṣẹ́gun wọn lábẹ́lẹ̀ ó ní tó ń bá ti rí pé àwọn gáìsì yẹn reduce wọ́n tún máa kó báàṣì míì wá tó bá wọn máa kó báàṣì míì wá mélòó lọmọ Yorùbá tá ti kú dànù ẹ̀rí bá àwọn èèyàn ṣe bẹ́ síta níbi ìbàyí sìn tó ń pariwo ẹ̀rí bọ́n ṣe bẹ́ síta òkè kí Fúlàní jáde bẹ́yẹn ẹ mọ iye àwọn èèyàn tó máa kú agenda nìyẹn o ẹ̀yin tèmi voice note yẹn ibi tí mo lè play ẹ̀dẹ́ fún yín ni mo play ẹ̀dẹ́ fún yín yẹn now ó kù sọ́wọ́ èmi àti yí ẹ̀yin wọn Nàìjíríà mo sọ fún yín tẹ́ ẹ sọ pé wọn Nàìjíríà nìyí mo ní kẹ́ ẹ súnmọ́ bí ẹ jọ̀ọ́ nígbà tí wọ́n bá wá pa fámìlì ẹ tí wọ́n pa fámìlì ẹ tí wọ́n pa ìyá ẹ tí wọ́n pa bàbá ẹ tí wọ́n pa ọmọdé tí wọ́n pa àgbàlagbà tí wọ́n pa ìran ẹ tó kù ìwọ nìkan jọ̀ọ́ Tinubu tó dìbò fún tó sọ pé ó fẹ́ dìbò fún torí pé ó jọmọ Yorùbá yẹn jọ̀ọ́ ṣé àwọn fámìlì ẹ tó ti kú yẹn tó dẹ̀ jẹ́ pé òun ló ọ̀dà pé kí àwọn jàǹdùkú yìí máa wọlé jọ̀ọ́ ṣé òun ló fẹ́ jí àwọn èèyàn ẹ tí wọ́n ti pa ṣó fẹ́ jí fún ẹ
ṣé ó fẹ́ jí wọn fún ẹ ṣé ó fẹ́ jí wọn fún ẹ ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ṣì ń sọ pé Yorùbá ni tó jẹ́ ọmọ ọkọ ni ṣùgbọ́n tẹ́ ṣì ń wò pé wọ́n Nàìjíríà ẹ jọ̀wọ́ láti wákàtí ọ̀wọ̀ yìí lọ mo fẹ́ kẹ́ ẹ lọ jáwọ́ ẹ má dìbò kankan fún Tinubu o a dẹ̀ mọ̀ wípé lágbára Elédùmarè kó tó di àsìkò ìdìbò náà Yorùbá nation máa dúró lágbára Elédùmarè ẹ jọ̀ọ́ ẹ má jà finá sórí òrùlé sùn o gbogbo ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá ẹ má dìbò kankan fún Tinubu sẹ́ẹ̀ torí pé kí ni láti ìgbà tí ó tán ti bẹ̀rẹ̀ tí Fúlàní ti ń pààyàn ẹjọ́ security mélòó náà provide fún yín ìlú Ọ̀wọ̀ tí wọ́n ti pààyàn yẹn sìn àwọn Fúlàní tún sì ń lérí bẹ̀ pé wọ́n tún sì máa attack láìpẹ́ yìí information ló débẹ̀ o ṣé ẹ mọ̀ wípé mo sọ program kan níbi ìjẹ́lò mo jẹ́ kó yé yín pé mo ní kí gbogbo àwọn alágbára ilẹ̀ Yorùbá kí wọ́n lọ gbé nǹkan ìbílẹ̀ síta kí wọ́n bẹ̀ sí ń ro ojú ọ̀nà wa ṣé mọ̀ pé mi ti gba voice note yìí ọlọ́pàá yìí ò tí ì pè mí gbà yẹn tí mo fi sọ ọ̀rọ̀ yẹn torí pé mo rí náà ni pé àwọn tí wọ́n kó wọnú igbó yẹn wọ́n lágbára ju ọmọ Yorùbá lọ náà lágbára jù wá o bet ṣé mọ̀ pé Fúlàní ẹyọkan tó bá wọ àdúgbò á pa èèyàn 20 ṣé mọ̀ pé ó dín wa nìyẹn ṣé mọ̀ pé ó ń dín wa nìyẹn àdẹ̀fẹ́ kírú ẹ̀ ṣẹlẹ̀ òun la ṣe pè fún ẹ̀yin babaláwo wa ẹ̀yin àgbà ẹ̀yin pásítọ̀ wa ẹ̀yin àfáà wa pé kẹ́ ẹ bá wa gbàdúrà sórí ilẹ̀ Yorùbá pé gbogbo àwọn tó wà nínú igbó yìí kára ó ní wọ́n gbogbo nǹkan ìjà ogun wọn kọ́kọ́jú ẹ̀ síra wọn kọ́ máa yìn lura wọn ṣé mọ̀ pé agbára yẹn wà nílẹ̀ Yorùbá mo sọ fún yín mo ní ojú ọ̀nà wa gbogbo èyí tó wọ Àkúrẹ́ èyí tó wọ Oǹdó èyí tó wọ Èkìtì èyí tó wọ Ọ̀ṣun èyí tó wọ Òṣogbo mo ní kí ẹ bẹ̀rẹ̀ sí lọ máa kẹ́ lọ máa da nǹkan sílẹ̀ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ẹ báyìí wọ́n tún ti plan sí láti kó àwọn míì wọlé sí ilẹ̀ Yorùbá ṣé ráwọn tó wọlé yẹn wọn tí ì tó àwọn tó tún ṣe ń bọ̀ jù yẹn lọ ó yẹ yín wọ́n fẹ́ ṣe ní ìṣe kẹ́kọ̀ọ́ sọ pé káwọn bíi 50 jabo yín kí wọ́n dẹ̀ pa gbogbo wọn ẹjọ́ tí àwọn bíi 50 àwọn dòǹgárì bá ya lu ìlú Èkìtì ṣé ìlú Èkìtì ò ní mì ṣé wọ́n ní pààyàn lọ rẹ́rẹ́rẹ́ kó tó di bẹ́ẹ̀ la ṣe ń pariwo fún ẹ̀yin alágbára ilẹ̀ Yorùbá wípé kẹ́ ẹ ró ilẹ̀ wa gbogbo ilẹ̀ tó jẹ́ bọ́dà wa tó gbabẹ̀ wọlé mo ní kẹ́ ẹ lọ yan ẹ̀yin àgbààgbà ẹ má máa kọtí ikú sí nǹkan tá à ń sọ yìí òótọ́ ọ̀rọ̀ la máa ń sọ ẹ má máa kọtí ikú sí wa ẹ má máa sọ pé nǹkan tí mo ṣe mi máa ṣe torí owó mi ò máa ṣe kò máa sẹ́nibọ́dì tó ń sọ pé àrólé owó rẹ̀ gbà àwọn alálẹ̀ ló ń tọ́jú mi Ọlọ́run Elédùmarè ló ń tọ́jú èmi àrólé àwọn ló ń pèsè owó dátà fún mi kò sí anybody tó ń sọ pé àrólé dátà rẹ̀ àrólé kò sí alálẹ̀ ilẹ̀ Yorùbá dẹ̀ ń wò bí mo ṣe ń sọ yìí ṣùgbọ́n tí n bá ti sọ̀rọ̀ mo ti sọ fún yín pé mò ń ṣiṣẹ́ ìfún yín mò ń ṣe fúnlẹ̀ Yorùbá mò ń ṣe fún ìrandíran ọmọ tèmi ní àdẹ̀ ní bógun lọ torí ojú ogun la wà yìí ojú ogun la wà yìí ẹ̀yin ọmọ Yorùbá ojú ogun la wà yìí wọ́n ń pa àwọn èèyàn wa wọ́n máa pa àwọn èèyàn mi nílẹ̀ Yorùbá o wọ́n máa pa àwọn èèyàn mi nílẹ̀ Yorùbá lójoojúmọ́ wọ́n máa pa àwọn èèyàn wa nílẹ̀ Yorùbá lójoojúmọ́ ẹ̀yin tèmi ẹ mà já dìde ọ̀rọ̀ tí ọlọ́pàá yìí sọ ẹ mà já ṣiṣẹ́ lé lórí ẹ má jẹ́ káwò pé bí àròlé bàbá tẹ́ntẹ́ tó wáyé pé mo lè play tó wáyé pé mo láǹfààní láti play voice note yẹn fún yín ẹ di orí ara yín mú ni o àwọn èèyàn tó sọ̀rọ̀ nínú ọ́díò yẹn even tẹ bá ń gbọ́ ọ́díò yẹn gan ẹ má máa fetí kọ́ ohun ẹni ìfẹ́ jọ ẹni báyìí ohun ẹni ìfẹ́ jọ ẹni báyìí ẹ rí èèyàn tẹ bá sọ pé ohun yẹn jọ ẹ̀yin ọmọ Yorùbá ṣe é rí ẹ má máa sọ wípé àròlé bàbá tẹ́tẹ́ máa sọ tí ẹ máa mọ̀ mí dáadáa pé n tí n bá ti sọ ẹ máa bá ń bẹ̀ ni èmi ò ń parọ́ mọ̀yàn torí pé mo mọ̀ pé tán bá parọ́ mọ̀yàn mo mọ nǹkan tó ń ṣẹlẹ̀ pé kò dáa kó máa parọ́ mọ́ ni èmi ò n tí n bá ti gbọ́ mo tún máa ṣiṣẹ́ lé lórí kí n tó gbé jáde ṣùgbọ́n eléyìí tí o arábìnrin fún ara ẹ̀ pè mí yìí tó lọ ọlọ́pàá lòun ó ní ibi báyìí lòun wà ṣùgbọ́n kí n fi bò ó láṣìírí ẹ jẹ́ àṣìṣẹ́ lé lórí o ẹ jọ̀ọ́ ó mention pé ká máa protest lójoojúmọ́ ó ní ká jáde n tó lè mú kí ọlọ́pàá sọ pé ká máa protest lójoojúmọ́ pé a gbọ́dọ̀ dúró ó ní everyday ká jáde síta ká máa pariwo pé ìpànìyàn yìí ti pọ̀ jù pé ìyẹn ni ó ní ká kọ̀ máa sọ pé ìpànìyàn ti pọ̀ jù nílẹ̀ Yorùbá
kí ni gọ́vnà ń wò, kí ni àwọn sẹ́nítọ̀ ń wò, kí làwọn ẹ̀ṣọ́ aláàbò ń wò. Ó ní ká sọ bẹ́ẹ̀, ó ní torí pé ẹ̀rù ń ba àwọn tó jẹ́ ọlọ́pàá gangan, ó lẹ̀rù ń bà wọ́n. Ó ní tá bá sọ pé kí wọ́n lọ kojú, ó ní wọn ò ní débẹ̀ tó ti máa bọ́ṣọ dànù lójú ọ̀nà tó á jápa, ó ní wọ́n máa já lọ ní pé wọn ò ní débẹ̀. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ á dìde. Èèyàn kan náà kidnap àmọ́ kan tí wọ́n fi ẹni tó kidnap tí wọ́n fi ń ṣe nínú gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí àmọ́ o. Bá wọn ti gé orí ẹ̀, bá wọn bá sùn lọ́wọ́, bá wọn kìgì bọ̀ lójú, bá wọn yọ ojú ẹ̀, bá wọn yọ private party ẹ̀. Ṣé ẹ mọ̀ wípé ẹni tí wọ́n nà lára ń dùn, ṣé ẹ mọ̀ pé òun ẹni tí wọ́n jí gbé lọ yẹn òun ló mọ̀ nǹkan tó ń pass through sìn. Ṣùgbọ́n bó ṣe jí gbé lọ yẹn ó ń ká wa lára, ó ń kan wa lára, torí pé kọ́yìn èèyàn lẹ́ẹ̀kan lásán a máa mọ bó ṣe ń feel lára ènìyàn. Kí òkúta jábọ́ọ̀lù ẹ̀ lẹ́sẹ̀ lásán ó mọ bó ṣe máa ké. Ká tó wá sọ pé ẹni tí wọ́n gbé ọ̀bọ sílọ̀ fún, ká tó wá sọ pé ẹni tó la ojú ẹ̀ sílẹ̀ báyìí tọ́dẹ̀ ní ẹ má jò ó kú o, kò gbọ́dọ̀ kú o, ó gbọ́dọ̀ jóró, ó gbọ́dọ̀ jáporó kú ni o, torí nǹkan ta fẹ́ lò yẹn ó gbọ́dọ̀ jáporó kú ni kó tó di pé kíní yẹn lè ṣiṣẹ́ o. Wọ́n á dẹ̀ ti ọ̀bẹ bo ojú èèyàn, wọ́n á yọ láàyè láì tí kú, èmi wọ́n á gbé nǹkan ọmọkùnrin ẹ̀ sílẹ̀, wọ́n á gé láì tí kú, ó gbọ́dọ̀ jáporó kú. Ṣé ẹ gbà pé irú ẹ̀ ò ṣẹlẹ̀ ni? Ṣé ẹ gbà pé irú ẹ̀ nǹkan tí mo sọ yìí ṣé ẹ gbà pé kì í ṣẹlẹ̀ ni? Ó ń ṣẹlẹ̀. Òun la ṣe dìde ta ṣe ń sọ fún yín, òun lọ àwọn alálẹ̀ ṣe ń gbé àwọn ènìyàn dìde láti lè pe àkíyèsí yín sí wípé ibi tẹ́ ẹ wà yìí kì í ṣe ọ̀nà mọ́, ọ̀nà tẹ́ ẹ ń tọ̀ yìí ó ti ṣá. Ọlọ́run ti kọ̀yìn sí Nàìjíríà, Ọlọ́run ti fún ara ẹ̀ ó ti kọ ẹ̀yìn sí Nàìjíríà, ayé Nàìjíríà ti bàjẹ́. So ẹ̀yin tẹ́ wá wà nú ẹ̀yẹn ni kẹ́ má bá Nàìjíríà lọ. Ṣé mọ̀ pé nígbà tí Mósè ń ké nílùú Ísírẹ́lì lọ́jọ́sí tó ń ké rárá, tó ń ké nílùú ìlú Fáráò, tó ń ké ń bẹ̀ pé ẹ jáde ẹ̀yin ọmọ Ísírẹ́lì, ẹ jáde. Ṣé o pé kì í ṣe gbogbo ọmọ Ísírẹ́lì ló jáde ní ṣe Egypt ni? Ṣé o pé kì í ṣe gbogbo wọn ló jáde nígbà yẹn? Àwọn kan bógun yẹn lọ, àwọn kan kú sínú ìyà yẹn, ṣùgbọ́n àwa ò fẹ́ kẹ́ ẹ kú sínú ìyà. Bàbá mi Abíọ́dún Ògúntóyìnbó, mo rojú yín bẹ́ẹ̀ o bàbá, mo rí yín bẹ́ẹ̀ o. Ẹ̀yin tàrólé bàbá tẹ́ntẹ́, ẹ̀yin olólùfẹ́ gbogbo wa, mo kí yín o bàbá mi. Ẹ kú iṣẹ́ takuntakun, ẹ kú àdúrà gbígbà fún ilẹ̀ Yorùbá, àdúrà yín á gbà o, ẹ pẹ́ fún wa bàbá. Ògúntóyìnbó mo mà kí yín o, akíkanjú ọkùnrin ogun, ẹ ṣé púpọ̀ o. Ẹ̀yin ọmọ Yorùbá, ọlọ́pàá tó pè mí yẹn, ọlọ́pàá tó pè mí tó sọ fún mi yẹn kì í ṣeré o. Ẹ̀yin ọmọ Yorùbá, eléyìí ti kúrò léré o, ẹ jẹ́ á ṣiṣẹ́ o, ẹ jẹ́ ká jáde síta ẹ̀yin ọ̀dọ́. Eléyìí gan yẹ kó lágbára ju ensars lọ. Ṣe pé ìgbà ensars ọlọ́pàá lásán la brutal, àwọn ọlọ́pàá lásán la gbé jáde pé wọ́n ti ń pààyàn jù. Ṣùgbọ́n eléyìí wọ́n kó Fúlàní wọlé lójú wa, àdẹ̀ ń rí bó ṣe ń wọlé. Wọ́n dẹ̀ ń jáde, mo sọ fún yín pé wọ́n wọlé sí ìlú Èkìtì níjẹta, wọ́n execute iṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí nílùú Èkìtì. Wọ́n jáde. Ṣé ẹ mọ̀ wípé ó ti dójú ẹ̀ ni? Ṣé ẹ̀yin ò mọ̀ wípé ó ti dójú ẹ̀ ni? Ẹ̀yin tèmi, ṣé ẹ mọ̀ wípé ó ti dójú ẹ̀ ni? Now ẹ wá gbọ́ mi, ẹ wá gbọ́ mi. Ṣé ẹ pé mo sọ fún yín pé ó dójú ẹ̀ lálẹ́ yìí? Ṣé ẹ pé mo ní a ti wà ní battlefield? Ṣé ẹ pé mo sọ fún yín pé àtàwa àti àwọn olóṣèlú àtàwọn Fúlàní àtàwọn ènìyàn burúkú, ṣé ẹ pé àtàwa Yorùbá nation á ti wà ní battlefield? Tẹ́lẹ̀ Yorùbá nation rúgbó bọ̀ ni, ṣùgbọ́n náà sì Yorùbá nation ti já gbangba, a ti wà ní battlefield. Ó tẹ́ gidi ń sìn, oníkálukú ń kìbọn ẹ̀ lọ́wọ́ ni. Ṣùgbọ́n ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ pera yín ní wọ́n Nàìjíríà, ẹ jọ̀ọ́ ẹ súnmọ́ bísẹ̀. Mo ní àwa ò fẹ́ kẹ́ ẹ parun, a fẹ́ kẹ́ ẹ jọ̀wọ́ abẹ̀yìn ni, ẹ jáwọ́, ẹ súnmọ́ wa, ẹ jẹ́ ká jọ ja ìjà yìí, ẹ jẹ́ ká jọ jàjà yìí lẹ́ẹ̀kan, ká dẹ̀ já lájàyè, ká gbára wa títí ayérayé, ká gbára wa títí ayérayé. Ẹ jáwọ́, ẹ̀yin tẹ́ ẹ sọ pé wọ́n Nàìjíríà tẹ́ ẹ jójúlówó ọmọ Yorùbá tó yẹ pé Yorùbá ló ń bẹ lẹ́nu yín, ẹ jáwọ́. Ṣé pé mo sọ lẹ́ẹ̀kan bó láwọn tó dìbò lẹ́kìtì, mo ní information tẹ̀ wá lọ́wọ́ pé pàṣípààrọ̀ ikú ni wọ́n fẹ́ fi pa fún wọn. Ṣé kò tí ì ṣẹlẹ̀? Mo ti sọ fún yín, ó tún sì máa ṣẹlẹ̀ lọ lórí àwọn ènìyàn ìkà ni o. Àwa tá ti mọ̀nà òtítọ́ àti iye wọn ò ní délé wa o, wọn ò ní délé wa.
ẹ̀yin ọmọ Yorùbá mo ní a ti wà ní battlefield, a ti wà ní ojú ọ̀gbagadì. Ṣé ẹ mọ̀ wípé gbogbo nǹkan tó yẹ ká fi declare Yorùbá nation ló ti wà lọ́wọ́ wa. Gbogbo nǹkan tó yẹ ká fi declare Yorùbá nation ó ti wà steady, tó dẹ̀ jẹ́ new, both document, practical and theory, everything sorted. Ṣùgbọ́n wọ́n ní òye làgbà wò, wọ́n ní òye báyìí òun làgbà ń wò. Àwọn bàbá wa tí wọ́n sì ń wò, tí wọ́n ní kí àwa ọ̀dọ́ langba ká máa ja ogun yẹn lọ. Àwọn náà ń ṣiṣẹ́, wọ́n fi àdúrà yẹn ràn wá lọ́wọ́ lẹ́yìn pé ẹ máa nìṣó, nǹkan kì kò ní ṣe yín, àjàlá báyìí ni tàgbà wọn, àjàyè báyìí ni tiwa. Ṣé mọ̀ pé àwọn forces tí Yorùbá nation ń dojúkọ, ṣé mọ̀ pé wọ́n pọ̀, a dẹ̀ máa win ní wọn, bó ti wù kán lágbára tó àwa la máa borí wọn. Náà ọmọ Yorùbá, ẹ̀yin wọn Nàìjíríà, mo ní ẹ gbọ́dọ̀ dìbò fún Tinubu, ẹ gbọ́dọ̀ dìbò nílẹ̀ Yorùbá mọ́, ẹ gbọ́dọ̀ dìbò nílẹ̀ Yorùbá mọ́. Wọ́n dìbò lẹ́kìtì, wọ́n kidnap wọn lẹ́ni, wọ́n dìbò lẹ́kìtì, wọ́n kidnap wọn lẹ́ni, wọ́n ṣe wọ́n léṣe lọ́wọ́lọ́wọ́ bó ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Wọ́n ṣe wọ́n léṣe. Àwọn tẹ́ ń dìbò fún yẹn, ó kọ̀ dùn mí lórí ẹ̀yin tẹ́kọ̀ tẹ́ ẹ̀ lọ́pọlọ, tá a dẹ̀ kékékékéké tẹ́ ẹ̀ gbọ́, ó mà dùn mí o. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jáwọ́ lọ́dọ̀ àwọn olóṣèlú, wọn ò ní nǹkan kan tán lè ọ́fà yín. Kò sí security fún yín, kò sóúnjẹ, kò sáàbò. Ṣebí òun náà tún ẹbí òun rèé, ṣebí òun ní, àbí ṣé kìí ṣe òun lélẹ́yìn ni? Ṣebí òun lélẹ́yìn, àbí ṣebí òun rèé, ṣebí òun rèé, àbẹ́ ìṣìlú Èkìtì tó ti ń dìbò rèé, àbẹ́ ìṣòro rèé. Ṣebí òun nìyẹn, àbẹ́ ìṣìlú tẹ́ ti ń dìbò, àbẹ́ ìṣòro òun nìyẹn. Ayé yín lẹ fi ń play kite. Lẹ́yìn tẹ́ ṣe sọ pé ẹ lè dìbò fún Fúlàní, ẹ ṣáà lè dìbò fún Fúlàní, ẹ lè dìbò fún Ìgbò, ṣebí Yorùbá ara wa ni kàn dìbò fún. Legacy jáde ó ń sọ kọ́tọ̀kọ́tọ̀ lẹ́nu láwọn tọ́ọ̀gì olóṣèlú. Ó jáde síta ó sọ kọ́tọ̀kọ́tọ̀, ẹ dìbò fún Tinubu, tó bá débẹ̀ tán ó máa ṣe gbá, ó máa ẹni kágbà pé ó débẹ̀ tán, ṣebí tó bá débẹ̀ tó lo tiẹ̀, ṣebí agbára tó padà sọ́wọ́ Fúlàní, àbẹ́ ìṣọwọ́ Fúlàní lágbára tó máa padà sí. Ṣé Fúlàní fẹ́ yọ̀ǹda agbára fún Yorùbá ni? Ẹ lu ọpọlọ yín. Fúlàní ò lè yọ̀ǹda agbára fún yọ̀ǹda agbára fún Yorùbá. Tí bọ́ọ̀ bá ṣe tiẹ̀, òun dẹ̀rẹ́ kò lè pẹ́ lórí ipò yẹn. Àpérí ẹ̀ fi kú, àpérí ẹ̀ fárùn tó rọ ọmọ Yorùbá ni. Àwa náà ò fẹ́ kó parun, la fi ń pariwo pé kó padà sílé. A fẹ́ kí Tinubu kúkú ẹ̀sìn, òun la ṣe ń pè é wípé kó padà sílé torí àpérí ẹ̀ fi kú, àpérí ẹ̀ fárùn. Ire náà là ń perí ẹ̀ sí. Ṣùgbọ́n ibi tó dojúkọ yẹn kì í ṣeré ló máa bá ń bẹ̀, kò lè bá rẹ̀ ń bẹ̀. Torí pé ó ti balẹ̀ jẹ́, kó padà wálé wá túnlé ṣe làwọn ọmọ Yorùbá ń pè é sí. Àwọn ọmọ Yorùbá nation là ń pè sí pé kó padà wá túnlé ṣe. Ilé tí Aláàfin ò túnṣe tó fi kú, ilé tí Olúbàdàn ò túnṣe tó fi ìwàlẹ̀ àjà tó fi lọ join ancestors yẹn lọ́hùn. Èmi náà mọ̀ pé àwọn bàbá ẹ̀ ń sìn, tí wọ́n bá fún bàbá yẹn lẹ́gba wọ́n máa bá sọ̀rọ̀ lọ́wọ́ pé wáì tó fi wá filẹ̀ Yorùbá sí jùjù bí eléyìí kó tó di pé ó wá, kí ló dé tó fi tú ilẹ̀ Yorùbá ṣe kó tó di pé ó wá síbi tó wá yìí. Òun la ṣe ń ṣe pé kóun náà má tún ṣe bíi tàwọn àgbà kan tí wọ́n bà ilẹ̀ Yorùbá jẹ́ kí wọ́n tó lọ. Torí pé ọba tó jẹ tí ìlú rójú tí ìlú tòrò, ayé á sọ nípa ẹ̀. Ọba tó jẹ tí ìlú bàjẹ́ tí ìlú rí rúdurùdu, ayé náà á sọ nípa ẹ̀. Ẹ gbàgbé nípa pé ọmọ àbúrò ìyá mi ni, ẹ gbàgbé nípa pé ìran mi ni. Ẹ jẹ́ ká treat ẹni tó bá ṣe nǹkan burúkú, ẹ já treat fọkọpẹ, ẹ já sọ fún pé ìkà ni ọ́, kó má bàa hùwà ìkà mọ́.
ẹ má jà ṣe níṣe ṣe mọ̀ pé ìtọ́ fi ba ayé jẹ́ nìyẹn àwọn onígbàwọ́ táwọn àwọn ti hùwà ìkà ni o àwọn ti ṣe nǹkan tí ó tó burú ni o àwọn onígbàwọ́ táwọn ò bá gbọ́ nígbà àwọn afẹ́ àwọn aya wọ́n bò yẹn mọ́bẹ̀ nìyẹn ìyẹn lọ́nu ìwà ìkà dẹni gbogbo ẹ̀ pátápátá ni Yorùbá nation máa sort out. ẹ̀yin ọmọ Yorùbá ẹ gbọ́dọ̀ dìbò fún Tinubu sẹ́ẹ̀ tẹ́ bá mọ̀ wípé ọmọ Yorùbá nìyín. Thank you bàbá mi Abíọ́dún Ògúntóyìnbó bàbá mi ìkúkú ní kú mọ́ yín lójú àdàgbà àdògbò lágbára Elédùmarè àjọ máa jẹ ilẹ̀ iṣẹ́ ọwọ́ mi lórí ọ̀rọ̀ Yorùbá nation Ọlọ́run á san fún mi á san fún ìrandíran mi lágbára Elédùmarè torí pé ojú ogun àjọ ń jagun yẹn ni. ẹ̀yin ọmọ Yorùbá ẹ gbọ́dọ̀ dìbò fún Tinubu sẹ́ẹ̀ ẹ má dá lábàá pé ẹ fẹ́ dìbò fún ẹ má tiẹ̀ dá lábàá ẹ kàn máa pe Tinubu pé kó padà wálé ni kó wá túlẹ̀ Yorùbá ṣe ẹ pe Tinubu wípé kó padà wá sílé wá declare Yorùbá nation ẹ pé Tinubu a mọ̀ pé Yorùbá ni ẹ kàkà tá a fi máa dìbò wa fún àwọn Haúsá ìwọ náà la máa dìbò yẹn fún bẹ́ẹ̀ tí máa bọ̀ nílé wá declare Yorùbá nation ká dìbò fún ẹ kó o da president wa lẹ́yìn tẹ́ sọ pé wọ́n Nàìjíríà lẹ fẹ́ dúró fún ẹ ti rí gbogbo bó ṣe ń lọ sìn ẹ̀yin náà mo mọ̀ pé inú yín ní òdù sí ẹ pé Tinubu padà wálé ẹni kó wá declare Yorùbá ẹ sọ fún pé kó má tiẹ̀ fún bàbá wa Akíntóyè gan láàyè kó má fún bàbá Sunday Igboho gan láàyè láti declare ẹni kò fún ara ẹ wá declare kó gbé àsíá yẹn ṣe pé ọwọ́ ẹ̀ kan ti ká kó má lu ọwọ́ ẹ̀ tó ká yẹn àlebàgbé kó ṣàkọ sọ pé I declare Yorùbá nation from today àbí kó sọ Yorùbá pé èmi Tinubu láti wákàtí ọ̀wọ́ lọ orílẹ̀-èdè mi gba òmìnira lábẹ́ Fúlàní a fẹ́ Fúlàní mọ́ ní ilẹ̀ wa ẹ̀yin ọmọ Yorùbá ó yá Yorùbá nation ti dé kókò sọ bẹ́ẹ̀ à fún ara wa bá gbé flag yẹn sókè ṣe pé ọwọ́ ẹ̀kan ti ká àbàgbé torí bàbá náà ló jẹ́ sí fún wa àìmọye àwọn bá ó ti yẹ kó ti lọ relax already pé agbára ló fi ń ṣe gbogbo kan tó ń ṣe yẹn ẹ bá sọ̀rọ̀ ẹni kó wálé kó wá declare Yorùbá nation. bí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin tèmi ẹ gbọ́dọ̀ tẹ̀lé bí bẹ́ẹ̀ kọ́ ẹ gbọ́dọ̀ tẹ̀lé ẹ̀yin wọn Nàìjíríà ẹ kúrò ní wọn Nàìjíríà ẹ súnmọ́ bí ikú ń pojúgbà ẹni òwe ńlá ló ń pa fún ni á kàn ẹ́ á tó kan ẹni tó máa kàn ẹ́. So fún díẹ̀ yìí ẹ jẹ́ ká ṣe nǹkan tí ọlọ́pàá yẹn ní ká ṣe ó ní ká ṣe protest ó ní ká máa jáde lógúnlógún lẹ́gbọ̀lọ́gbọ̀ ká máa jáde síta ká máa pariwo pé ìpànìyàn yìí ti pọ̀ jù ó tó gẹ́ ó ní pọ́ìntì wa nìyẹn ìpànìyàn yìí ti pọ̀ jù ó tó gẹ́ Fúlàní ń bẹ nínú oko ó ń bẹ nínú ilé ó ń bẹ nínú oko ó ń bẹ nínú ọjà ó ló tó gẹ́. Now mo wá rántí nǹkan kan tí arábìnrin yẹn tún sọ tó sọ fún mi. Ó jẹ́ kó ẹ̀yin ọmọ Yorùbá ẹ tẹ́tí sí mi ẹ jọ̀ọ́ eléyìí ṣe pàtàkì ó ṣe kókó. Ògúndé ṣe pé mo sọ lẹ́ẹ̀kan ó lẹ́yìn tẹ́ pé gbáradì ó ní inú ilé lẹ́wà ó lẹ́ẹ̀ gbọ́dọ̀ wà nínú ilé ẹ jáde ó nítorí pé tẹ́ bá wà nínú ilé wọ́n máa reduce ọmọ Yorùbá tí ò lágbára bíi tiyín ó ní ṣùgbọ́n tẹ́ bá jáde tẹ́ bá fi agbára yẹn dáàbò bò ó lágbára yín lè dáàbò bò àdúgbò ó ní kẹ́ ẹ jáde síta ó ní ẹ má sọ wípé ó dìgbà tó bá dé kẹ́ ẹ tó jáde ó ní kẹ́ ẹ gbé agbára yẹn jáde ó nítorí tẹ́ ẹ bá gbé agbára yẹn jáde láti fi dáàbò bò àwọn tí ò ní bíi tiyín ó ní wọ́n máa reduce yín ó lè ládùúgbò yẹn ó lè jẹ́ bí 100 ní ńgbà tó bá pa bí 70 mélòó lẹ́yìn tẹ́ kù ṣé agbára go ní ká àfi tó bá sá lọ fún àpẹẹrẹ story kan jáde tí wọ́n ní Ganiyu Adamu ṣe ń gbà yẹn tí bọ̀bọ̀ wọ́n ní bàbá yẹn ó fẹ́ àwọn ọmọ Ganiyu Adamu wọ́n lùbọ́ sí kò ṣe ó kàn fẹ́ bú agbádá pé kò náà gbìyànjú ẹ máa gbọ́ ó kàn fẹ́ bú agbádá wọ́n ní kó tó di pé wọ́n bú agbádá yẹn Ganiyu Adamu ti pàṣẹ ó yẹ dìímú
wọ́n ti lọ agbádá mọ́ lórí wọ́n gbé máa yẹn dè ní eléyìí wọn rí máa yẹn ó wọlẹ̀ ni wọ́n jó ni wọ́n gbé wọnú omi ni wọ́n ṣe ni ó gbé lọ torí pé òun nìkan ló dájagun yẹn. So tí ìwọ náà bá sọ wípé o lágbára o wà ládùúgbò o fẹ́ gbé agbára yẹn sílé òun retí ìgbà tí Fúlàní ṣẹ̀ máa sọ pé ó ti dádúgbò wọ́n ti wà ìwà ṣẹ̀wá o wá fẹ́ ṣé o fẹ́ ṣò ni pé kò lè gba kínní wọ́n á ti pa àwọn èèyàn ẹ jùjùjù agbára tó ní ó yẹ kó fi dáàbò bo àdúgbò ní kì í ṣe kó kọ̀ ní lọ́wọ́ nìkan gbé agbára yẹn jáde sìn bẹ̀rẹ̀ sí ní pariwo lò ó sìn kó fi dáàbò bo àdúgbò ẹ kò sí ọlọ́pàá mọ́ ọlọ́pàá lẹ́rù ń bà wọ́n àwọn sójà wa wọ́n ti tì wọ́n mọ́ kínní gbogbo àwọn tẹ́ ẹ bá rí sìn sójà tó ẹ bá ti rí tó bá ti yọ sí yín tó gbé ìbọn tó kàn fi bọ́n halẹ̀ ẹ tètè pa á torí tẹ́ ẹ bá pa yín kì í ṣe sójà Nàìjíríà sójà àwọn aráabí ni tẹ́ ẹ bá pa pọmọ apàyàwó àwọn tá à ń sọ òun náà nìyẹn ó ti yé yín bẹ́ẹ̀ now lady wa já wa sí ó ní gbogbo ẹ̀yin landlord tẹ́ ẹ gba Fúlàní sílé ó ní kẹ́ ẹ tètè lọ máa fún wọn ní quick notice kẹ́ ẹ máa lé wọn jáde ó ní tó bá dẹ̀ ti lé wọn jáde kí àwọn ọ̀dọ́ jáde síta kí wọ́n make sure pé ó ní ó lẹ́ ẹ̀ gbọ́dọ̀ pè wọ́n ó ní ká sọ fún yín pé ẹ̀ gbọ́dọ̀ pè wọ́n pé ẹ̀ gbọ́dọ̀ pè wọ́n ó ní torí tẹ́ ẹ bá pè wọ́n ó ní ibi tí ẹ ti lé wọn yẹn ó ní wọ́n tún máa wá transfer àwọn síbòmíì torí pé ẹ ti rójú wọn ó ní torí tó bá ti padà tún rójú wọn wọ́n ti máa mọ̀ pé àwọn ọlọ́pàá abẹ ló gbàbọ̀dé wọn ṣe pé mo sọ fún yín pé voice note yẹn pọ̀ ẹ̀yin tèmi ẹ máa tún ẹ jẹ́ kí n dá dúró níbi tí mo sọ dé yìí ọ̀rọ̀ yẹn tí bá ní kí n máa tu ilẹ̀ akún ilẹ̀ aṣú o mi ní parí voice note yẹn lálẹ́ yìí torí nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó mo sọ fún yín pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó voice note yẹn mò ń bọ̀ mo tún máa jáde ní kòpẹ́kòpẹ́ yìí máa fún yín ní kejì ẹ gbọ́ everything mi kò ní láǹfààní láti play voice note yẹn jáde ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá mo ní kẹ́ ẹ lọ jáde ẹ jáde lógúnlógún ẹ jáde lọ́gbọ̀nlọ́gbọ̀n torí pé tẹ́ ẹ bá jáde wọn á pa yín tán ẹ kò tún gbọ́ pé wọ́n tún pààyàn ní bíbá yìí o Fúlàní ni o wọ́n tún pààyàn ní bíbá yìí ẹ̀ ń dínkù nìyẹn ẹ̀ ń dínkù wàláì ẹ̀ ń dínkù nìyẹn àwọn tó pa lọ́wọ́ tí ọ̀wọ́ bá pé 1000 tẹ́lẹ̀ náà sì 1000 yẹn ti dín ó ti di 900 and something ó ti dín nìyẹn yo tí ọlọ́pàá yẹn ní tí báàṣì yẹn bá tán tí wọ́n bá rí i pé ẹ̀yìn àwọn alágbára kọ̀ọ̀kan náà retaliate wọ́n ṣe báàṣì yẹn wọ́n náà tún máa kó ànọ́dá báàṣì wọlé nígbà tí báàṣì kan ti pa bíi 70 tí ànọ́dá báàṣì tún wọlé mélòó làwọn yẹn tún fẹ́ pa kẹ́ tó rí wọn pa tẹ́ ẹ bá dẹ̀ mú wọn tẹ́ ẹ bá pe ọlọ́pàá torí lady yẹn jẹ́ kó yé mi pé tẹ́ ẹ bá ti mú wọn kẹ́ ẹ máa pa wọ́n ni ó ní ẹ gbọ́dọ̀ ó ní tẹ́ ẹ bá ti pè wọ́n ó ní wọ́n tún máa transfer wọn síbòmíì tẹ́ ẹ ti ní rójú wọn débi tẹ́ ẹ ti máa mọ̀ pé àwọn ló gbàbọ̀dé fún wọn débi tẹ́ ẹ ti máa sọ pé ẹ já lọ́jọ́ police station àwọn ló gbàbọ̀dé kìíní ta mú lọ́jọ́ sí òun lélẹ́yìí o òun lélẹ́yìí o ó ní wọ́n máa tún transfer wọn wọ́n lè transfer wọn sọ̀rẹ̀ kọ́ tún kó tàwọn ọ̀tọ̀ rẹ̀ wọlé bí wọ́n ṣe ń ṣe láìfù yín nìyẹn o ẹ̀ safe o ẹ̀ safe mò ń sọ fún yín ni ẹ̀ safe ẹ̀yin tèmi ṣùgbọ́n láwa tá a mọ̀nà òtítọ́ àti iye yẹn a safe o ọlọ́run á dẹ̀ dúró tì wá ọlọ́run á wà pẹ̀lú wa ẹ̀yin wọn Nàìjíríà ẹ jọ̀ọ́ ẹ yí padà ẹ padà wálé ẹ má gbowó olóṣèlú kankan mọ́ nítorí pé nǹkan ètùtù lẹ jẹ́ fáwọn olóṣèlú nǹkan ètùtù bẹ́ẹ̀ bá ti gbowó yẹn pàṣípààrọ̀ ayé yín ni nǹkan ètùtù ẹ̀yin ni wọ́n ń lò fi ṣoògùn owó wọn tó bá dẹ̀ ti gun bí tó fẹ́ gùn yẹn tìyín ti bàjẹ́ nìyẹn tó bá ti lè gun bí tó fẹ́ gùn yẹn ayé yín ti tán àwọn tó ń pariwo lórí ọmú ló wà ò ní jábọ́ ọmú yẹn ó máa da slippers ẹ mọ bí slippers ó máa da slippers láyé àwọn nígbà tí ìyà bá jẹ wọ́n táyé wọn bàjẹ́ tí Fúlàní pa ọmọ wọn tó pa ìyàwó wọn ọwọ́ tó ń kó sókè tó fi kọ́mú sókè yẹn ọwọ́ yẹn kò nílò kọ́mú yẹn sókè mọ́ torí ayé wọn á ti finish wọ́n ń bọ̀ nílùú Èkó ẹ wo ọ̀rọ̀ ń bẹ nínú voice note yẹn màá tún máa bẹ fún yín part 2 ló máa jẹ́ ẹ̀yin tèmi ẹ jọ̀wọ́ ẹ bá mi subscribe sórí YouTube channel mi
ẹ bá mi subscribe. Mi ò ń lò tẹ́lẹ̀ bẹ̀tẹ̀ àwọn èèyàn náà ló sọ fún mi pé àrólé máa lo YouTube tó bá tẹ̀ tún lo àwọn olólùfẹ́ gbogbo tó bá tún subscribe síbẹ̀ eléyìí tó fi ń fi owó ra data fi ṣe gbé Ọlọ́run tún lè gbàbẹ̀ náà tún bùkún ẹ kíwọ náà tún lè máa rówó fi ra data kó túbọ̀ máa fi gbéṣẹ́ ìlárugẹ. Ṣé mọ̀ pé àwọn akẹgbẹ́ mi kan tó ń bá irú bí mo ṣe jòkó yìí sìn ẹ máa rí background bí pé wọ́n wà nínú ilé ńlá wọ́n máa stream ẹ̀ tó máa ṣe dáadáa tó máa ṣe ẹ̀yin náà ẹ ṣáà rí bí mo ṣe ń lò kan ẹ̀rìnkẹ́ alálùmọ́lẹ̀ mi tí mò ń lò yìí mẹ́sẹ̀gì mi lèmi kàn fẹ́ deliver kí gbogbo èèyàn ó gbọ́ èmi ò tàwọn ó wù mí náà o kémi náà ṣe so ẹni bá ṣe ibi tí bá lè ṣe mọ́ náà ni mo ń ṣe so bẹ́ẹ̀ yẹn ni ṣùgbọ́n àwọn ẹ̀yin tẹ́ ẹ jẹ́ tèmi mo dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ̀ share information yẹn kẹ́kọ̀ọ́ bá mi máa share ẹ̀ náà ni so ẹ jọ̀ọ́ ẹ subscribe sórí YouTube mi àrólé baba 1010 TV ni TV ẹ tún lè follow page mi náà torí page mi láìpẹ́ láì jìnnà máa tún máa lò náà page mi náà ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe sí tẹ́ bá jẹ́ pé lóòótọ́ ẹ nífẹ̀ẹ́ èmi náà ni tẹ́ nífẹ̀ẹ́ ọmọ yín èmi àrólé tẹ́ nífẹ̀ẹ́ mi ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe torí n ta fi ṣe data léde nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó ẹ jọ̀ọ́ ẹ subscribe sórí ẹ follow mi lórí page mi ẹ follow mi náà lórí YouTube mi ẹ jọ̀ọ́ ẹ ṣé púpọ̀ o Oòduà àgbèwá o bàbá mi Abíọ́dún Ògúntóyìnbó ẹ ṣé púpọ̀ o mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀yin tèmi ẹ tún máa pàdé mi ẹ jọ̀wọ́ gbogbo nǹkan tá a sọ ẹ fi sọ́wọ́ òsì ẹ má fi jẹun ẹ ṣiṣẹ́ lé lórí o ẹ jọ̀ọ́ ọlọ́pàá yẹn ní ká máa ṣe protest ẹ jọ̀ọ́ ẹ já jáde gbogbo ẹ̀yin ọ̀dọ́ gbogbo ẹ̀yin alágbára ẹ já jáde ẹ jọ̀wọ́ wọ́n dẹ̀ ní ẹ̀yin tí ẹ gba Sẹ́ríkì Fúlàní sílé wọ́n ní kẹ́ ẹ máa fún wọn ní quick notice ẹ máa lé wọn ẹ jọ̀ọ́ wọ́n ní tẹ́ bá dẹ̀ ń lé wọn lọ káwọn ọ̀dọ́ kí wọ́n make sure pé wọ́n dúró tì wọ́n ẹ má pè ọlọ́pàá ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ bá lè daṣọ bẹ́ẹ̀ bá lè paná gan kẹ́ ẹ sọ̀rọ̀ lábẹ́ òkùnkùn gan ìbá bẹ́tà ó ti yé yín bẹ́yẹn tẹ́ bá ti rí wọn bẹ́ẹ̀ tẹ́ lé wọn kúrò nílé tẹ́ bá ti rí wọn ẹ̀yin ọ̀dọ́ ẹ kọ́ra escort wọn ọlọ́pàá ní kẹ́ má pè àwọn onítorí tẹ́ bá pè àwọn ẹ ṣera yín ni ó lẹ́ẹ̀ fi ṣera yín ọlọ́pàá yẹn ní ẹ ṣera yín tẹ́ bá ti lè pè wọ́n ó lẹ́ẹ̀ ti ṣera yín nìyẹn ó ní kò sí nǹkan kan tẹ́ bá bá ń bẹ̀ ó ní àwọn yẹn wọ́n tún máa transfer àwọn lọ́wọ́ á tún kọ́ àwọn míì wọlé ó ní so bó ṣe jẹ́ nìyẹn ẹ kọ̀ paná ó yẹ yín ẹ paná kí iná yẹn má ṣe kọ̀rọ̀ yẹn má ṣe sọ ní fìtílà àfi tí iná bá kú ó ti yẹ yín o ẹ paná o àtàwùsà àti Fúlàní tẹ́ bá gbà sílé wọn ní kẹ́ máa lé wọn síta tẹ́ bá dẹ̀ lé wọn síta ẹ máa paná ẹ má tanná rárá ẹ paná ó ti yé yín bẹ́yẹn torí pé àwọn ará bí náà wọ́n ṣe ọṣẹ́ ẹni tó kàn àwọn tó kàn nílùú Ọ̀wọ̀ àwọn ló mọ ibi tára wọn wà báyìí àdẹ̀fẹ́ ìtàjẹ̀ sílẹ̀ mọ́ ṣùgbọ́n àwọn ènìyàn ẹ̀ka yìí wọ́n ń gbé nínú wa ibi tó ti ẹni tó ń pariwo wọ́n ti pa kí Fúlàní lè máa gbénu lé ẹ̀ o ṣẹ̀dẹ̀ pé àwọn ará bí wọ́n nífẹ̀ẹ́ ara wọn òòlẹ̀ ṣe lè rí ọmọ Yorùbá tó fẹ́ Fúlàní ọmọ Yorùbá tó bá fẹ́ Fúlàní obìnrin á jẹ́ wípé ó ní bó ṣe mí ti ẹ̀ rírí báyọ̀ wà nílẹ̀ Yorùbá mi ò mọ̀ o ṣùgbọ́n àwọn yẹn ni àwọn ọkùnrin wọn ni wọ́n fún àwọn obìnrin wa lóyún so ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí ẹ̀yin obìnrin wa ẹ má tú aṣọ fún Fúlàní mọ́ o ẹ má tú aṣọ yín fún Haúsá ó ti yé yín àwọn apànìyàn ilẹ̀ Yorùbá nìyẹn o ẹ má tú aṣọ yín fún wọn mọ́ o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má tú aṣọ yín fún wọn mọ́ ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ gbà wọ́n sílé tí wọ́n ń ṣọ́ géètì yín ewu ń bẹ lóko lóńgẹ́ o ẹ lọ lé wọn dànù ẹ lọ lé wọn dànù àwọn tẹ́ ẹ gbà sílé ẹ fún wọn ní quick notice ẹ̀yin ọ̀dọ́ tẹ́ wà ládùúgbò ẹ paná tẹ́ bá fẹ́ lé wọn ẹ paná ó ti yé yín bẹ́yẹn ẹ paná kọ̀rọ̀ má ṣe é sọ ní fìtílà àfi tí iná bá kú mo bẹ̀ yín o gbogbo ilé ìta dẹ̀ sọ lálẹ́ yìí ẹ jọ̀wọ́ ẹ bá wa ṣiṣẹ́ lé lórí o Ọlọ́run Elédùmarè á dúró tì wá bàbá mi Saheed ọmọ Bọ̀tá mo kí yín bàbá mi Egunyẹmí Aláyàbí Òkè mo kí yín o ìyá mi mo Bọ́lájí Àkàndé mo kí yín
Akeem Adio Rasak mo kí yín ẹ kú iṣẹ́ tako ìyálóde Janet mo kí yín mo ní kí ẹ̀yin tèmi kó tó di pé mo máa fi àdàgbà ètò yìí rọ̀ síbi tí mo fẹ́ fi rọ̀ sí lálẹ́ yìí Adénìkẹ́ òfì mọ́mì mi mo ti mọ̀ yín tipẹ́tipẹ́ ò ìyá mi Adénìkẹ́ ẹ kú àdúró ti àwa ọmọ Yorùbá jìjàgbara ẹ kú àdúró ti èmi àrólé bàbá tẹ́ntẹ́n ẹ kú àdúró ti gbogbo wa bàbá mi Ògúntóyìnbó a máa ju yín ṣe o akíkanjú ọkùnrin ilẹ̀ Yorùbá a máa ju yín ṣe lágbára Elédùmarè Ọlọ́run Elédùmarè ní dójú àdúrà tì yín o mo kí yín ẹ kú iṣẹ́ takuntakun bàbá mi ọmọ ológo Desta ọmọ ológo mo kí yín ẹ̀yin tèmi mo kí yín ẹ̀yin akọni mẹ́fà mo ṣí fìlà o ẹ̀yin akọni mẹ́fà ilẹ̀ Yorùbá ẹ̀yin akíkanjú mo kí yín o ẹ káalẹ́ Yétúndé mo kí yín ẹ máa kí èmi náà ẹ máa kí mi mo ṣe kí ẹ máa kí èmi náà ẹ̀yin tèmi mo kí yín o Yétúndé mo dúpẹ́ lọ́lá mo dúpẹ́ ọlá mo kí yín thank you my sister Adénìkẹ́ òfì ẹ kú iṣẹ́ takuntakun Fash ọlá mo kí yín ẹ̀yin tèmi ní World Media Organization mo kí yín YNFF mo kí yín o bàbá mi akíkanjú ọkùnrin ogun the White Lion of Yorùbá land mo kí yín ìyá mi Ajia Arakunrin ẹ kú ọjọ́ ìbí ọjọ́ sí mo kí yín o ẹ kú ọjọ́ ìbí o ìgbà ọdún kan ni ìyá mi Ajia Arakunrin mo kí yín láti ìlú London mo kí yín ẹ̀yin ajìjàgbara ilẹ̀ Yorùbá ọmọlára mo kí yín bẹ́ẹ̀ o ọláwòyìn mo kí yín ẹ kálẹ́ ẹ ṣeun o ó dàárọ̀ jẹ́ kí n máa fi orin yìí máa ṣe ìdágbére fún yín ẹ ṣeun ẹ̀yin tèmi ẹ kálẹ́ o ó dàárọ̀ ẹ ṣeun o ẹ jẹ́ n fi orin yìí. Yorùbá nation ló kàn. Yorùbá nation ló kàn. Bàbá tó ti ń tọ̀ sílé ẹ̀rí tọ̀ yẹn ó ti ń tọ̀ sílé ẹ máa wọ ọwọ́ ẹ̀ ẹni tó gbé flag APC fún tí ò lè gbé sókè Àyìnlá mo kí yín o Àyìnlá ìyá mi Àyìnlá mo kí yín o Àdùkẹ́ mo kí yín Sherifat Àdùkẹ́ ẹ wò bó ṣe win ní primary election rèé o 77 bó ṣe ka 100 ẹ wò ẹgbẹ́ kínní wá ẹ máa wọwọ́ ẹgbẹ́ kínní wá ẹ wò bí Fúlàní ṣe fi ṣe yẹ̀yẹ́ ẹ wo Fúlàní bó ṣe fi ṣe yẹ̀yẹ́ ẹ máa wo bọ̀bọ̀ yẹn ẹ máa wo bọ̀bọ̀ yẹn bó ṣe fi ṣe yẹ̀yẹ́ ẹ máa wo. ẹyọ ọmọ Yorùbá ẹ ṣe ó dàárọ̀ o ẹ ṣe o ẹ̀yin tèmi ó dàárọ̀ Arólé bàbá tẹ́tẹ́ ni o Olúmike ọba lọ́la JP ẹ jọ̀ọ́ ẹ follow page mi o Arólé bàbá tẹ́tẹ́ TV ẹ jọ̀ọ́ ẹ follow page mi ẹ subscribe sórí YouTube channel mi ẹ ṣeun o bàbá mi ẹ ṣeun ẹ̀yin ìyá mi ẹ̀yin brother mi ẹ̀yin sister mi ẹ ṣeun o ó dàárọ̀ ire o ó dàárọ̀ o ẹ ṣeun o.